tó fi wáyé mi. Ó kọjá òye ènìyàn. Ìwọ náà sọ bẹ́ẹ̀ èmi náà rè ó Jésù. Èmi nígbà kan. Kò sẹ́ni tó mọ̀ mí. Táyé ò mọ̀ nígbà kan. Lọ́kọ́ tí àánú dé. Àánú dé. Ó bá fi mí hàn fáráyé rí. Ọlọ́run àánú ipò. Ó kọjá òye. Ó mú mi látinú ìrà wá. Ó fẹsẹ̀ mi sórí àpáta. Jésù, ó forí dídùn sí mi lẹ́nu. Sọ́lọ́run forí dídùn sí ẹlẹ́nu bí tèmi. Orí ayọ̀, hallelujah. Ọba tí gbẹ̀rù aládùn kò ti dé. Ọba tó gbẹ̀rù aládùn. As you are joining, you want to praise God for who He is. Ọ̀rọ̀ mi ò. Ètò mi kọ́ àti ìgbàgbọ́. Ọba mímọ́ tó tẹ̀rẹ̀ rẹ̀ kárí ayé má jẹ́ ìyàn lásán. Ìyìn mi nírọ̀lẹ́ yìí jẹ́ kó gòkè lọ sọ́run láti gbé ìbùkún sọ̀kalẹ̀ wá fún mi. Ayérayé mo dé ìwọ nìkan ló tó kẹ́kọ̀ọ́ àṣàdúrà o. Ọlọ́run mi máa ma jẹ́ ènìyàn lásán láyé mi o. Sọ wípé ọba ti gbẹ́nu ọ̀la àti àbò ti dé. Mo ti dé o. Ìjà mi jà o, má jẹ́ gbàgbọ́nú àdúrà o. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ọṣẹ́ o. Ẹ̀mí náà ṣe o. Ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba àwọn ọba pẹ̀lú ọṣẹ́ o. Ẹ̀mí mọ̀ ṣe o. Ayérayé ọṣẹ́ o. Ọba àwọn ọba ọṣẹ́ o. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọba tó pọ̀ nípa àti agbára ni. Ẹ jẹ́ ká dúpẹ́. Ẹ jẹ́ ká dúpẹ́. Ẹ jẹ́ ká yìn lógo níbikíbi tá a wà pẹ̀lú ọṣẹ́ o. Ọba àwọn ọba ọṣẹ́ o. Atóbijì ọṣẹ́ o. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ọṣẹ́. Ẹ̀mí mímọ́ ọṣẹ́. Ayérayé ọṣẹ́. Ọba àwọn ọba ọṣẹ́. Ọba tó pọ̀ nípa àti agbára ọṣẹ́. Ọba àwọn ọba ọṣẹ́. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ọṣẹ́ o. Ẹ̀mí mímọ́ ọṣẹ́ o. Alágbára láyé àti lọ́run ọṣẹ́ o. Ọba àwọn ọba ọṣẹ́ o. Ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ọṣẹ́. Ẹ̀mí mímọ́ ọṣẹ́. Ayérayé ọṣẹ́ o. Ọba àwọn ọba ọṣẹ́ o. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Bí ẹ ṣe wọlé sórí afẹ́fẹ́, ẹ máa dúpẹ́. Olúwa mo dúpẹ́. Àánú ni mo rí mo fẹ́. Olúwa ẹ máa béèrè fún àánú. Ẹ máa béèrè fún àánú. Olúwa jẹ́ kí n rí àánú gbà lórí àdúrà tòní. Jẹ́ kí n rí ojú rere rẹ. Wọ́n bá ìgbà tá ó lò níbí lónìí. Olúwa bá wa pàdé. Ẹ̀mí mọ́ bá wa pàdé. Ẹ̀mí mọ́ bá wa pàdé. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ á tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Pé gbogbo ẹ̀ṣẹ̀ tí mo lè ṣẹ̀ tó lè mú ojú ògo rẹ bínú sí mi. Olúwa dáríjì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo lè ṣẹ̀ tí mo fi lè má rí ojú rere Ọlọ́run. Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Ẹ̀mí mọ́ dáríjì mí. Ọba àwọn ọba dáríjì mí. Olúwa fà ìwé ẹ̀ṣẹ̀ mi ya. Mọ́ ẹ̀ṣẹ̀ mi lọ sópin ìgbàgbé. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Pé Olúwa gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ tí mo fi lè má rí ojú rere àti àánú rẹ. Olúwa dáríjì mí. 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 Ẹ̀mí mọ́ dáríjì mí. Ayérayé dáríjì mí. Dárí gbogbo àṣẹ mi jì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀. Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Gbogbo àwa ọ̀dọ́. Àwa youth tá a wà lábẹ́ òun. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí sọ fún Ọlọ́run pé Olúwa dáríjì mí.
ọba àwọn ọba dáríjì mí, ẹlẹ́ṣẹ̀ ni mí o, èmi ò yẹ lẹ́ni tó yẹ kó képe ọ́ kó dáhùn, ṣùgbọ́n olúwa mo béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀, olúwa dáríjì mí, gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo fi mójú ògo yín bínú, olúwa dáríjì mí, olúwa dáríjì mí, olúwa dáríjì mí, gbogbo ẹ̀ṣẹ̀ tí mo jogún látara àwọn bàbá àti ìyá mi, olúwa dáríjì mí, olúwa dáríjì mí, ẹ̀mọ́ dáríjì mí, ayérayé dáríjì mí, ọba àwọn ọba dáríjì mí. Ẹja bẹ̀rẹ̀ sí tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé olúwa dáríjì mí, olúwa dáríjì mí, olúwa dáríjì mí, ayérayé dáríjì mí, ọba àwọn ọba dáríjì mí, atóbijù dáríjì mí. Ẹ béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Gbogbo àwa ọ̀dọ́ tí a wà lábẹ́ òun, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. A ti dẹ́ṣẹ̀ láìmọye ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ ti fi ìgbà èwe dẹ́ṣẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló wà lábẹ́ òun èyí tá a ti dẹ́ṣẹ̀ kan àbí ìkejì sí Ọlọ́run, èyí tí a fi ń gbàdúrà tí a kò fi rí ọwọ́ Ọlọ́run, èyí tí èṣù fi ìrìn àjò wa wọ́lẹ̀. Ẹ jẹ́ á tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé olúwa dáríjì mí. Ìwọ̀nba ìṣẹ́jú tí a ń lò níbí, ẹ jẹ́ á sọ fún olúwa pé olúwa mo béèrè fún agbára ẹ̀mí mímọ́, ó yá gbé mi wọ̀. Olúwa gbé agbára wọ̀ mí, ẹ̀mí mímọ́ gbé agbára wọ̀ mí, ayérayé gbé agbára wọ̀ mí, ẹ̀mí mímọ́ gbé agbára wọ̀ mí. Ẹ jẹ́ á béèrè fún agbára, ẹ jẹ́ á béèrè fún agbára pé olúwa gbogbo ìwọ̀n wákàtí tí màá lò ń bí lónìí, olúwa gbé agbára wọ̀ mí, ẹ̀mí mímọ́ gbé agbára wọ̀ mí, ayérayé gbé agbára wọ̀ mí, ọba àwọn ọba gbé agbára wọ̀ mí, atóbijù gbé agbára wọ̀ mí. Gbogbo ìwọ̀n ìbá ṣẹ́jú tí màá lò láti ké pè ọ́ níbí lónìí, olúwa jẹ́ kí n rí ọwọ́ agbára rẹ, ẹ̀mí mímọ́ jẹ́ kí n rí ọwọ́ agbára rẹ, ẹ̀mí mímọ́ jẹ́ kí n rí ọwọ́ agbára rẹ, ẹ̀mí mímọ́ jẹ́ kí n rí ọwọ́ agbára rẹ, ẹ̀mí mímọ́ jẹ́ kí n rí ọwọ́ agbára rẹ, ẹ̀mí mímọ́ jẹ́ kí n rí ọwọ́ agbára rẹ. Àwa ọ̀dọ́ tí a wà níbí tí Ọlọ́run sọ pé ká wà níwájú òun ní òní, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run níbi tá a wà pé olúwa mo fẹ́ rí ọwọ́ agbára rẹ, ẹ̀mí mímọ́ mo fẹ́ rí ọwọ́ agbára rẹ, ọba àwọn ọba mo fẹ́ rí ọwọ́ agbára rẹ, mo fẹ́ rí ọwọ́ ìyanu rẹ, mo fẹ́ rí ọwọ́ agbára ẹ̀mí mímọ́ rẹ, ayérayé mo fẹ́ rí ọwọ́ ìyanu rẹ. A fẹ́ gbàdúrà gẹ́gẹ́ bí ọ̀dọ́ láàárọ̀ yìí sí Ọlọ́run pé olúwa mo bẹ̀bẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí, wá tẹ́tí gbọ́ àdúrà mi, ẹ̀mí mímọ́ wá tẹ́tí gbọ́ ohùn ẹkún mi, olúwa wá tẹ́tí gbọ́ ohùn ẹkún mi. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló wà lábẹ́ ohùn yìí tó yẹ kí àwọn òbí ti bá jẹun ọmọ, tó yẹ kí àwọn òbí ti máa ṣe fún àwọn òbí ẹ̀, ṣùgbọ́n àwọn ẹ̀mí òkùnkùn wọ́n fi gbogbo oore tó yẹ kí ọ̀dọ́ rí níwájú Ọlọ́run wọ́n fi pamọ́. Àwọn ẹ̀ṣẹ̀ fi gbogbo nǹkan tó yẹ kí ìyanu tó yẹ kó rí kí ọ̀dọ́ rí níwájú Ọlọ́run, ẹ̀ṣẹ̀ fi pamọ́. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run níbikíbi tí a wà pé olúwa ayé mi ń fẹ́ àánú, jẹ́ kí n rá àánú gbà lónìí. Olúwa jẹ́ kí n rá àánú gbà. Gbogbo àwa ọ̀dọ́ tí a wà lábẹ́ ohùn yìí, ẹ gbé omi síwájú yín, ẹ bu omi síwájú yín, torí tá a bá ti gba àwọn àdúrà yìí tán, a ó ka àwọn sáàmù kan sínú omi kí ká tó lò ó. Lórúkọ Jésù yóò sì dára fún wa. Mi ò mọ nǹkan tí mo ti fẹ́ parí program lánàá kí Ọlọ́run tó sọ pé kí àwa ọ̀dọ́ kí a wà níwájú òun ní òní ká gba àdúrà yìí. Mo sì mọ̀ pé gbogbo aláwòrán ọwọ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ń gbìyànjú láti jẹ́ ènìyàn, ṣùgbọ́n tí àwọn ogun kọ̀ọ̀kan wà nínú ayé ènìyàn. Àwọn ogun ni mo fẹ́ ká gbàdúrà lórí ẹ̀ lónìí kí Ọlọ́run kó ṣí ilẹ̀kùn àánú, kí Ọlọ́run kó ṣí ilẹ̀kùn àánú, kó ṣí ilẹ̀kùn ojú rere. Kí ni mo jẹ́? Mo dúpẹ́ o Jésù pé mo jọ láàrẹ o. Ẹ jẹ́ á dúpẹ́ pé olúwa mo dúpẹ́, 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 olúwa mo dúpẹ́. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé olúwa o ṣé, ẹ̀mí mímọ́ o ṣé, ayérayé o ṣé, ọba àwọn ọba o ṣé, ọba tó pọ̀ nípa àti agbára o ṣé. Olúwa mo dúpẹ́, mo dúpẹ́, mo gbé ọ̀gá, mo yìn ọ́ lógo. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ á dúpẹ́, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba tó pọ̀ nípa àti agbára ni, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé olúwa o ṣé, ẹ̀mí mímọ́ o ṣé, ẹ̀mí mímọ́ o ṣé, ayérayé o ṣé, ọba àwọn ọba o ṣé, ayérayé ọba àwọn ọba, mo gbé ọ̀gá, mo yìn ọ́ lógo. Bàbá gba ọpẹ́ mi, ẹ̀mí mímọ́ gba ọpẹ́ mi, ẹ̀mí mímọ́ gba ìyìn mi. Ní orúkọ Jésù, bí ẹ ṣe gba àdúrà yìí,
lónìí lórúkọ Jésù ẹ̀mí mọ́ tẹ́wọ́ gba ọpẹ́ yín bí ẹ ṣe ń gba àdúrà yìí ní orúkọ Bàbá Ọmọ àti ẹ̀mí mọ́ tẹ́wọ́ gba ẹ̀yìn yín. Mo kí gbogbo wa pé a káàárọ̀ ní orílẹ̀-èdè Australia, ibi tẹ́ wà ní ọ̀sán tẹ́ wà ní alẹ́. Mo kí gbogbo wa lórúkọ Jésù, yóò dára fún wa, a ó sì rí ojú rere Ọlọ́run, a ó rí àánú gbà lónìí ní orúkọ Jésù. Ohun gbogbo tí a bá dáwọ́lé lórúkọ Jésù yóò yọrí sí rere. Lónìí a fẹ́ gbàdúrà. Àdúrà tí a fẹ́ gbà lónìí, mo fẹ́ kí gbogbo wa ká fi ọkàn wa ká fi wà níwájú Ọlọ́run, ká pa ọkàn wa pọ̀ síwájú Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ pé ká lọ gba àdúrà yìí lónìí. Mo sì fẹ́ kí gbogbo wa fi ẹ̀mí gbà á. Àwọn nǹkan kan wà tí Ọlọ́run fẹ́ pe àkíyèsí wa sí. Àwọn ogun tó máa ń ja ọ̀dọ́ nígbà èwe. Àwọn ogun tó máa ń ja ọ̀dọ́ nígbà èwe. Ogun àkọ́kọ́ ni ogun tó máa ń ṣi ọ̀dọ́ tó máa ń jẹ́ kí ọ̀dọ́ ṣi ẹsẹ̀ gbé. Ogun tó máa ń jẹ́ kí ọ̀dọ́ ṣi ẹsẹ̀ gbé. Ogun tó máa ń jẹ́ kí ọ̀dọ́ ṣì rìn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ti ẹsẹ̀ gbé nígbà tí ó fẹ́ gbé ìgbésẹ̀, bóyá nípa ìwé kíkà, bóyá nípa iṣẹ́ kíkọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣi ẹsẹ̀ gbé. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ṣi ẹsẹ̀ gbé bóyá nípa àti lọ́kọ, tó jẹ́ pé ìrìn àjò wọn kò wá fún wọn ní ayọ̀. Lónìí Ọlọ́run ló ń fẹ́ yí ayé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ padà ká tó wọ inú ọdún tuntun. Mo fẹ́ ká lanu wa ká sọ fún Olúwa pé Olúwa, níbo ni mo ti ṣi ẹsẹ̀ gbé? Ẹ̀mí mímọ́, níbo ni mo ti ṣi ẹsẹ̀ gbé? Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ó yá wá yí ayé mi padà. Olúwa wá tún ayé mi tò. Ọlọ́run àtúntò ni ọ́. Olúwa wá tún ayé mi tò. Torí ọdún tá a fẹ́ wọ náà yìí, Ọlọ́run ní ọdún ìmúléríṣẹ ni. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ṣi ẹsẹ̀ gbé pé ìwé tó yẹ kó lọ kà ọ̀tọ̀ ni tó yẹ kó kà, ọ̀tọ̀ ni tó kà. Ó wá ṣetán wá ń ṣiṣẹ́ bí ẹni tí ò ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ṣi ẹsẹ̀ gbé. Ẹlòmíì ìrìn àjò tó rìn kò yẹ kó rìn, ṣùgbọ́n nípa ìṣi ẹsẹ̀ gbé ni. Nígbà míì tí ẹ̀mí òkùnkùn bá fẹ́ fi oore ènìyàn pamọ́, wọ́n á máa fi nǹkan kékeré tan ènìyàn jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ní èṣù ti tàn jẹ, tó jẹ́ pé ó jẹ́ kí wọ́n ṣi ẹsẹ̀ gbé. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo ibikíbi tí èṣù ti tàn mí jẹ, tí mo ti ṣi ẹsẹ̀ gbé, Ọlọ́run àtúntò ní ọ́, ó yá nawọ́ àtúntò sínú ayé mi. Olúwa bẹ̀rẹ̀ sí tún ayé mi tò. Ẹ̀mí mọ́ bẹ̀rẹ̀ sí tún ayé mi tò. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó wà lábẹ́ òun yìí, tó wà nílé ọkọ, ló ṣi ẹsẹ̀ gbé, tó jẹ́ pé ọ̀tọ̀ lẹni tó yẹ kó fẹ́, ọ̀tọ̀ ni ẹni tó fẹ́. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa, wá tún ayé mi tò lónìí. Ayérayé wá tún ayé mi tò. Gbogbo ibi tí mo ti ṣi ẹsẹ̀ gbé, tí mo fi ń sun ẹkún, gbogbo ibi tí mo ti ṣi ẹsẹ̀ gbé, tí mi ò fi lè ṣe gẹ́gẹ́ bí ọmọ fún òbí, Olúwa tún ayé mi tò. Ṣe àtúntò ayé mi. Ẹ̀mí mọ́ ṣe àtúntò ayé mi. Ayérayé ṣe àtúntò ayé mi. Ẹ rí i pé ní òní, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni ẹ̀mí òkùnkùn ló rán níṣẹ́ tí kò dáa. Mo ń wo nǹkan kan lórí Facebook ní àárọ̀ yìí. Mo ń wo nǹkan kan lórí Facebook ní òní. Ó sì bà mí nínú jẹ́. Ọ̀rẹ́ tàn ọ̀rẹ́ nítorí 80,000 naira. 80,000 naira. Wọ́n sì lọ pa ọ̀rẹ́ yìí. Wọ́n sì gé ọwọ́ ẹ̀, wọ́n gé orí ẹ̀, wọ́n tẹ ẹ̀yà rẹ̀. 80,000 naira. Àwọn méjì wá pín ní 40,000 naira. Ẹ jọ̀ọ́, kí ni owó yìí fẹ́ ṣe nínú ayé wọn? Ṣé ẹ rí i pé èṣù ló ń bẹ̀ ọ̀dọ́ lọ́wọ́ níṣẹ́ lónìí? Èṣù ló rán wọn níṣẹ́. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run pé Olúwa, mo fẹ́ kó o ṣe àtúntò ayé mi. Owó yìí ṣó lè ra lé? Ṣówó yìí ṣó lè ṣe? Kí ni owó yìí lè ṣe nínú ayé wọn ju pé kí wọ́n fi jẹun, kí wọ́n ra nǹkan náà ó tán? Ẹ wò ó, wọ́n sì gbẹ ẹ̀mí odidi èèyàn nítorí 40,000 naira. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run pé Olúwa, ṣe àtúntò ayé mi. Ẹ̀mí má jẹ́ kí èṣù ó bẹ̀ mí ní lọ́wọ́ ẹ̀ mọ́. Má jẹ́ kí èṣù rán mi níṣẹ́ iṣẹ́ burúkú mọ́. Olúwa, ṣe àtúntò ayé mi. Ẹ jẹ́ á gbàdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló yẹ kó máa tọwọ́ bàpò, máa ná owó lénìí, ṣùgbọ́n nítorí pé a ti ṣi ẹsẹ̀ gbé níbi tí ò yẹ ká ti gbé ẹsẹ̀. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa, ìwọ látúntò, mo fẹ́ kó o ṣàtúntò ayé mi. Agbára tó fi tún ayé Jábésì tò, Olúwa fi tún ayé tèmi náà tò lónìí. Ẹ jẹ́ á gbàdúrà. Ẹ jẹ́ á ké pe Ọlọ́run pé Olúwa, ẹ máa bá Ọlọ́run sọ̀rọ̀ níbikíbi tẹ́ wà pé Olúwa, ìwọ látúntò, ìwọ ló lè tún gbogbo tò. Olúwa bẹ̀rẹ̀ sí tún ayé mi tò. Ẹ̀mí mọ́ bẹ̀rẹ̀ sí tún ayé mi tò.
ọba àwọn ọba bẹ̀rẹ̀ sí tún ayé mi tò, ẹ̀mí mọ́ bẹ̀rẹ̀ sí tún ayé mi tò. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni ẹ̀ṣẹ̀ ń ké lórí wọn, ẹ̀ṣẹ̀ tí wọ́n mọ̀wọ́ tí wọ́n mẹsẹ̀, ẹ̀ṣẹ̀ látara bàbá àti ìyá. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ń jìyà yìí. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa fàánú tún ayé mi tò. Olúwa fàánú tú mi sílẹ̀ lọ́wọ́ ogun ẹ̀ṣẹ̀ àìmọ̀dí, ogun ẹ̀ṣẹ̀ àìmọ̀dí tí mò ń jìyà. Olúwa fi àánú tú mi sílẹ̀. Tí èèyàn bá ń jìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí, èèyàn inú ìṣòro lèèyàn wà o. Èèyàn nígbà míì tí ọ̀dọ́ bá jìyà àìmọ̀dí, gbogbo tó bá ṣe báyìí yóò mọ̀ dàbí ẹni pé kò mọ̀ ṣe ni. Olófà tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ míì fi ń sun ẹkún lónìí nítorí pé ìyà àìmọ̀dí ni wọ́n ń jẹ. Mo gbàdúrà fún ọmọbìnrin kan, mo ní kó lọ béèrè lọ́wọ́ mọ́mì ẹ̀ kí ni mọ́mì ẹ̀ náà ṣe tó jẹ́ nǹkan kọ̀kọ̀. Ọmọbìnrin wa ní mọ́mì ò mú ní kó lọ béèrè pé kí ni Ọlọ́run ní mọ́mì ẹ̀ ṣe nǹkan kọ̀kọ̀. Ó wá lọ bá màmá ẹ̀ wá ń sọ pé ẹni tí ó bí ọmọ yìí fún tó jẹ́ bàbá ọmọ yìí, ọkọ ọ̀rẹ́ ẹ̀hún ni, òun gbà á mọ́ ọ̀rẹ́ ẹ̀hún lọ́wọ́. Ẹ̀yin náà wò ó, ọmọbìnrin yìí wá ń jìyà. Tó bá bú kó lọ́wọ́ ọkùnrin kan, ìmí ò gbé yóò gbé lẹ̀, ìmí ò gbé yóò gbé lẹ̀. Níbo ni wọ́n ti mọ̀ tó ti ń jìyà àìmọ̀dí? Nǹkan àkọ́kọ́ wo làwọn òbí ẹ ti ṣe tó jẹ́ pé ó wá jẹ́ ẹ̀ṣẹ̀ nínú ayé tiẹ̀, ó jẹ́ ìjìyà nínú ayé tiẹ̀? Ẹ já sọ fọ́lọ́run pé Ọlọ́run àtúntò ní ọ. Àdúrà tó fẹ́ gbà láàárọ̀ yìí, àdúrà àtúntò ní o. Nǹkan tó wọ́ nínú ayé wa, Ọlọ́run fẹ́ tún tò. Àwa ọ̀dọ́, gbogbo àwa tá a wà níbí, gbogbo tó wọ́ nínú ayé wa, Ọlọ́run fẹ́ tún tò. Pé Olúwa ṣe àtúntò ayé mi, Olúwa ṣe àtúntò ayé mi. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló wà lábẹ́ òun tó jẹ́ pé ọkọ tí wọ́n fẹ́ egun eléegun ni wọ́n gbé, ìyàwó tí wọ́n fẹ́ egun eléegun ni wọ́n gbé, àti wá fira wọn lè wá di wàhálà. Ọlọ́run nìkan ló sì lè tún gbogbo tò. Ẹ já sọ fún Olúwa pé Olúwa, ó ti tó gẹ́, mi ò fẹ́ jìyà mọ́. Olúwa ṣe àtúntò ayé mi, ẹ̀mí mọ́ ṣe àtúntò ayé mi, ayérayé ṣe àtúntò ayé mi. Ó ti pẹ́, ọjọ́ ti pẹ́, ó ní ọjọ́ ti pẹ́ tí mo ti ń pe Jésù, ọjọ́ ti pẹ́ tí mo ti ń gbàdúrà o, ó ti tákòkò ẹ̀mí mímọ́ gba lẹ́tà mi kà o. Ọjọ́ ti pẹ́ tí mo ti ń pe Jésù, ọjọ́ ti pẹ́ tí mo ti ń gbàdúrà, ó ti tákòkò ẹ̀mí mímọ́ gba lẹ́tà mi kà o. Ẹlòmíì, ọ̀dọ́ míì, in tó ń jẹ níyà ní ègún ìdílé. Mo gbàdúrà fún ọmọbìnrin kan, mo ní ègún wo ló wà nínú ìran yín? Pé n tí Ọlọ́run fi hàn mí ni pé àwọn ìran yín wọ́n fi èrú gba nǹkan lọ́wọ́ èèyàn. Ègún yìí sì wà lórí ẹ̀yin ọmọ. Ó ní òun ò mọ̀. Mo á ní òkè ká gbàdúrà. Ọlọ́run ní gbàdúrà sí omi pé òun ó fi gbogbo àṣírí yìí hàn. Mo gbàdúrà sínú omi, bó ṣe mu omi yìí, Ọlọ́run sì ṣí ní ojú inú. Ó wá ń rí nínú àlá pé bàbá àti àwọn ẹ̀gbọ́n bàbá òun wọ́n fi èrú gba nǹkan kan. Mo wá ní kó lọ pe bàbá ẹ̀ kó béèrè lọ́wọ́ bàbá ẹ̀. Ó wá ní bàbá òun jẹ́ ẹni, àwọn bàbá àwọn wọ́n jẹ́ ẹni tó máa ń ta ẹrú, tó máa ń ṣòwò ẹrú. Ẹnìkan wá ya ẹrú lọ́dọ̀ wọn, ẹrú yìí ṣàkú sọ́dọ̀ ẹni. Wọ́n wá wò pé ọgbọ́n àkókò tó láti fi ọgbọ́n gba nǹkan tẹ́ni yìí ní. Wọ́n wá ní ẹrú tó kú o, àwọn ò gba ilẹ̀. Wọ́n wá gba gbogbo nǹkan tẹ́ni yìí ní pátá. Ẹni wá gégùn. Wọ́n ní ẹni lẹ́yìn tó gégùn tán, ó wá kú sórí ilẹ̀ yìí, ó parẹ́ sórí ilẹ̀. Ẹ wo ègún tó ń jẹ ọmọbìnrin. Ó sì wà ń lo òyìnbó, kò sì rí nǹkan kan gbé ṣe. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa aláàánú ni. Ọlọ́run fẹ́ràn àwa ọ̀dọ́ gidi gan. Ọlọ́run fi ojú rere wo àwa ọ̀dọ́, ṣùgbọ́n ẹ wo ìyà tí àwọn ọ̀dọ́ ń jẹ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ti di amugbó, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ti di ọ̀mùtí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ti di aṣẹ́wó, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò tiẹ̀ ná ní ayé wọn mọ́ nítorí pé kí ni? Ègún burúkú ń ṣiṣẹ́ lórí wọn, ẹ̀mí òkùnkùn ń ṣiṣẹ́ lórí wọn. Ẹ já sọ fún Olúwa pé Olúwa, Ọlọ́run àtúntò ní ọ. Ó yá bẹ̀rẹ̀ sí tún ayé mi tò. Olúwa bẹ̀rẹ̀ sí. Ẹlòmíì, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò ní mọ ìtumọ̀ àdúrà tá a wá gbà lónìí, ṣùgbọ́n òun ló máa ń ṣe mí láàánú nígbà tí wọ́n bá rí pé lágbájá kí ní í ṣe tí ayé rẹ̀ fi rí báyìí. Wọ́n á máa gbógun tì í. Ìgbà tó yẹ kí wọ́n gbàdúrà, wọn ò ní gbàdúrà. Òun ló máa ń ṣe mí fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá. Ọlọ́run ní ẹ gbàdúrà. Ẹ wo inú ayé lónìí. Tẹ́ bá kó ọ̀dọ́ sílẹ̀, ọ̀dọ́ tí ò mu nǹkan, tí ò mu oògùn olóró, ṣàṣà ni.
ẹ wo bí Sátánì ṣe ń jẹ wọ́n níyà nítorí pé ó ti ṣì wọ́n lọ́nà, kò jẹ́ kí wọ́n mọ ọ̀nà tó yẹ kí wọ́n gbà, wọ́n kàn ṣáà ń gba ibi tí wọ́n rí ni. Ó yẹ sọ fọ́lọ́run pé Olúwa àkókò tó, Olúwa àkókò ti tó, mi ò kàn fẹ́ ṣe tí mo fẹ́ mọ́, mo fẹ́ kó o mọ̀ darí ayé mi ni. Ẹ̀mí mímọ́ ó yá ṣe àtúntò ayé mi lónìí. Ọlọ́run àtúntò ni ó yá ṣe àtúntò ayé mi. Ẹ̀mí mímọ́ fi agbára ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí mọ́. Olúwa fi agbára ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí mọ́. Olúwa fi agbára ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí mọ́. Olúwa fi agbára ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí mọ́. Ẹ jẹ́ ká sọ fọ́lọ́run pé Olúwa, mo bì ọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí, ẹ wo ìwà. Sátánì a máa gba ìwà lọ́wọ́ ọ̀dọ́ láti má jẹ́ kí ọ̀dọ́ dé ilẹ̀ ìlérí ẹ̀. Ẹni tó yẹ kó hùwà gidi sí, Sátánì ti gbà, kì í ṣe ìwọ náà ló hùwà o, ṣùgbọ́n ó ti gba ìwà yìí, ó ti gbà á lọ́wọ́ ẹ̀ kó mọ́ bàá lè dé ilẹ̀ ìlérí ni. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa alátòótò ní ṣàtúntò ayé mi. Níbo ni mo ti sọ ìwà nù tí mo fi ń jìyà tí ò yẹ kí n jẹ? Olúwa ṣàtúntò ayé mi. Mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé bí láìfù mi ṣe rí yìí ó dáa. Èmi Ọlọ́run ò ní jẹ́ nǹkan tí ó mú mi bọ́ nínú ogun, tí máa sọ fún mi pé mo bọ́ nínú ogun. Mo jókòó, mo wora mi pé Olúwa ó dá mi, orí mi pé, ọwọ́ mi pé, ẹsẹ̀ mi pé. Kí ló dé tí ìgbé ayé mi fi rí báyìí? That's the only question I ask God, that God, why my life is like this? I need to do something. Mo wá wò pé kí ni mo lè ṣe? Èmi náà ṣàṣìṣe nípasẹ̀ èṣù. Mo ń lọ ilé aláwo, mo ń lọ ilé onírìṣà, mo ń lọ ṣe gbá, mo ń lọ ṣàwo, mo gbìyànjú gbogbo ọgbọ́n, gbogbo nǹkan tí mo lè pé kémi náà jẹ́ èèyàn, ṣùgbọ́n pàbó ni. Mo wá padà sọ́dọ̀ Jésù, mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà pé Olúwa, tó wá pé lóòótọ́ ayé Jábésì yí padà, ayé tèmi náà gbọ́dọ̀ yí padà. Ọlọ́run sì gbọ́ àdúrà mi pẹ̀lú kíni? Ìrètí àti ìgbàgbọ́. Ó ní mo ṣe máa ń wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́. Ẹlòmíì ó máa tọrọ, ìwọ tó yẹ kó tọrọ owó ó máa tọrọ owó, ìwọ tó yẹ kó tọrọ oúnjẹ ó máa tọrọ oúnjẹ. Ìwọ tá a dá mọ́ ògo, a dá ògo mọ́ lọ́jọ́ tá a bí ọlá fún ọ lógo gẹ́gẹ́ bí ọ̀dọ́, gẹ́gẹ́ bí ọmọ tó yẹ káwọn òbí ti máa jẹun rẹ, tó yẹ kó o ti máa fi fọ̀kànbalẹ̀ tọ́ ọmọ, tó yẹ kó o ti máa fi fọ̀kànbalẹ̀ ṣe rere. Ṣùgbọ́n nítorí pé Sátánì ò fẹ́ kó o achieve nǹkan, wọ́n wá ń gbé nǹkan míì dípò nǹkan fún ọ. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa lónìí ṣàtúntò ayé mi. Ẹ̀mí mímọ́ ṣàtúntò ayé mi. Àtúntò ló fẹ́, kò sí nǹkan míì tó fẹ́. Ó fẹ́ kí Ọlọ́run rearrange ayé rẹ ni. Tí èèyàn bá ṣe nǹkan tí nǹkan ò bá bójú mu, èèyàn máa ń tú palẹ̀, èèyàn á tún wá tún tò. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, mo fẹ́ kó o tú mi palẹ̀, kó o tú mi tò. Olúwa, mo fẹ́ kó o tú mi palẹ̀, kó o tú mi tò. Tú mi palẹ̀, kó o tú mi mọ́. Ẹ̀mí mọ́ tú mi palẹ̀, kó o tún ayé mi mọ́. Olúwa tún ayé mi tò. Olúwa tún ayé mi tò. Ẹ rí i pé tí ọ̀pọ̀lọpọ̀ bá ra ilé, tí ó bá jẹ́ pé ilé tó rà yìí kì í ṣe taste ẹ̀. Ẹlòmíì á máa ra ilẹ̀ tí ó jẹ́ pé tí ó ra ilé mọ́ ilẹ̀, yóò kì í ṣe torí ilé tó kọ́ sórí ilẹ̀ yìí, ilẹ̀ ló ní ìdí. Yóò wá wó ilé ìpalẹ̀, yóò wá tún ilé míì kọ́. Ìwọ náà fẹ́ kọ́lọ́run tún ọ palẹ̀, kó tún ọ kọ́. Ìwọ tó bá jẹ́ ìyá tó ń gbàdúrà nítorí ọmọ rẹ, torí Ọlọ́run ní ká gbàdúrà fún àwọn ọ̀dọ́ ní tòní pé Olúwa tún ayé ọmọ mi palẹ̀, kó tún tò. Ẹ̀mí mímọ́ tún ayé mi palẹ̀, kó tún ayé mi tò. Ọlọ́run àtúntò ní ẹ wò, ọ̀pọ̀lọpọ̀ orí ni Ọlọ́run fẹ́ túntò ní àárọ̀ yìí. Bó ṣe ń gbàdúrà yìí, àdúrà yìí rò pé àdúrà kékeré ni. Bó ṣe ń gbà yìí, ọ̀pọ̀lọpọ̀ orí, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ni Ọlọ́run ń túntò lọ́wọ́lọ́wọ́. Sọ fún Olúwa pé Olúwa ṣe àtúntò ayé ọmọ mi. Olúwa ṣe àtúntò ayé mi. Olúwa wó mi palẹ̀, kó tún mi mọ́. Ẹ̀mí mímọ́ wó mi palẹ̀, kó tún mi mọ́. Mo fẹ́ kí n rí ọwọ́ agbára rẹ nínú ayé mi. Mo fẹ́ rí ọwọ́ agbára rẹ. Olúwa, ó ní ká wá síwájú rẹ lónìí pé o fẹ́ tó ayé àwọn ọ̀dọ́ tò. Pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ń sun ẹkún, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ kò mọ èyí tó kàn mọ́. Òun ló sì fà á tẹ́ bá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí, ẹlòmíì yóò tó bá bí pé in tó ṣe yìí, bóyá ó lọ jalè ni, bóyá ó pààyàn ni, bóyá tó bá ní kí ló dé tó ṣe nǹkan yìí, kò ní, yóò ní kò yé òun náà. Ẹ rí i pé ẹlòmíì ó sọ pé èṣù ni, kò sì yé lóòótọ́, kì í tó ṣe, kì í ṣe pé ó wílé, ó ti ṣe tán kó tó mọ̀. Nítorí pé kí ni
èṣù ò fẹ́ kó achieve amen in this life. The devil doesn't want them to achieve their aim in this life. So that's why wọ́n á ṣe nǹkan wọ́n ti mọ̀ pé nǹkan táwọn ṣe ẹlòmíì ó ṣe wá yóò ti ṣe tán yóò wà máa ronú pé ṣe yẹ kó o ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni ó ń gbára lẹ̀ fún ọkùnrin tí ọkùnrin ó ti ṣe tán yóò wá wò pé kí ni mo ti ẹ̀ wá achieve ní tí mo ṣe ìṣòro ayẹ kí n ṣe. Ṣùgbọ́n Sátánì fi ń da ìrìn àjò ènìyàn rú ni. Ó sọ fún Ọlọ́run pé Olúwa ọlọ́wọ́ àtúntò ní ó yá bẹ̀rẹ̀ sí tún ayé mi tò. Ẹ wo bó ṣe tún ayé Jábésì tò. Jábésì náà ẹni tá a gégùn fún. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà lábẹ́ yìí tó jẹ́ pé ègún ti ń jà látẹnu ìyá ni. Ìyá àìmọye ègún tó ń jọmọ tọmọ ò mọ̀. Ìyá ó sọ ní pé lágbájá nígbà tó fẹ́ gbowó lọ́wọ́ ọkùnrin tí ì bá fẹ́ Ọlọ́run kọ́ mọ̀ mi kí n má gbádùn ọmọ mi ọmọ ò sì ní gbádùn ìyá gan ò sì ní gbádùn. Àìmọye ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ti jáde látẹnu ìyá sínú ayé ọmọ. Àìmọye ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ti jáde látẹnu bàbá sínú ayé ọmọ. Ẹ wo Jábésì, ìyá rẹ̀ fi gégùn pé ọmọ ìpọ́njú ọmọ ìbànújẹ́ ni ọ́. Ṣùgbọ́n Jábésì ké pe Ọlọ́run. Mo fẹ́ kí wọ́n náà ké pe Ọlọ́run pé Olúwa ẹ wo bí Ọlọ́run ṣe tó ayé Jábésì tò. Ìtàn Jábésì ò sì parun nínú Bíbélì dòní. Wọ́n náà sọ fún Olúwa pé Olúwa tún ayé mi tò. Ọlọ́run àtúntò lọ́lọ́run fẹ́ ṣe nínú ayé ọ̀dọ́ lónìí. Ọ̀dọ́ tó wà níbí mo fẹ́ kó gbàdúrà dáadáa pé Olúwa tún ayé mi tò. Ó tún ayé Jábésì tò. Olúwa tún ayé mi tò. Ẹ̀mí mímọ́ wó mi palẹ̀ kó tún mi mọ́. Tún ayé mi tò, tún ọ̀nà mi tò. Kò sí nǹkan kan tó léètì níwájú Ọlọ́run o. Kò sí nǹkan kan tó pẹ́ níwájú Ọlọ́run o. Kò sí nǹkan kan tó ṣe tún ṣe níwájú Ọlọ́run. Ìwọ tó tiẹ̀ tún rọra rẹ pé ipò tí mo wà ṣé mo lè lọ́kọ mọ́ ṣá. Ipò tí mo wà ṣé mo lè bímọ mọ́ ṣá. Ipò tí mo wà ṣé mi náà lè jẹ́ èèyàn ṣá. Ṣé mi náà lè kọ́lé ṣá. Má ronú bẹ́ẹ̀. Aláìgbàgbọ́ ni má ń ronú bẹ́ẹ̀. Kò sí tí Ọlọ́run ò lè tún tò nínú ayé rẹ. Kò sí ìgbésẹ̀ tó fẹ́ gbé tí Ọlọ́run ò lè ṣe àtúnṣe rẹ̀. Ó yá bẹ́ẹ̀ ti sọ fún Ọlọ́run pé Olúwa ṣe bí Ọlọ́run àtúntò ni ọ́. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ò mọ ìdí tó ṣe wálé ayé. Ó ní wọn ṣe lè mọ bí wọ́n ṣe lè gbàdúrà. Ẹ wo bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí. Àná ṣe program. Iṣẹ́ night ni mo ṣe ń bọ̀ lánàá ni mo wà ń bí. The same thing lónìí bó ṣe rẹ̀ mí tó mo yẹ nígbà tí Ọlọ́run sọ pé ẹ lọ gbàdúrà fáwọn ọ̀dọ́ ó yẹ kí n lọ jẹ́ lọ sùn jáde kí n kàn sọ pé ó yá ọ̀dọ́ ẹ lọ gbàdúrà ẹ ṣe. Ṣùgbọ́n èèyàn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ẹni tó bá mọ ohun tó ń wá ó ní mọ̀ ṣe mí láàánú tẹ́lẹ̀ mi mọ̀ pè mí yẹn mọ̀ sunkún dádì ìbẹ̀rẹ̀ láyé tó ló ṣe wá dáa. Ìwọ fúnra ẹ tó láyé ṣó o mọ̀ túmọ̀ ayé rẹ. Ayé tó fẹ́ kó dáa ìṣó gbìyànjú bó ni ó ṣe dáa. Ọ̀pọ̀lọpọ̀ gbọ́ lánàá nígbà tí mo tẹ́ Ọlọ́run sọ pé ẹ̀yin ọ̀dọ́ ẹ pàdé ń bí lónìí o kájọ gbàdúrà o ṣùgbọ́n wọ́n fẹ́ sùn wọn ráàyè wọn ò rántí ẹlòmíì olóhùn ò rántí ó ní mo ló ṣe máa ń ṣe lẹ́lòmíì ṣe máa ń rò pé mo burú mi ò burú but ìwọ tó láyé ṣó o mọ̀ tó máa yé tó wá ṣó o rẹ́dì pé o fẹ́ kí ayé rẹ gba àtúntò ṣó rẹ́dì pé ó fẹ́ jẹ́ abẹ́rò pé wọ́n ní ojúbọ̀rọ̀ kan la fi ń gbọ́mọ lọ́wọ́ èkùrọ́ àwọn nǹkan tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí tí wọ́n sọ pé ẹ lọ pa odidi èèyàn ẹ lọ pa odidi ẹran láti rúbọ láti pa ègún ìdílé rẹ oní tí à ń gbàdúrà sí Ọlọ́run ẹlòmíràn dádì ó lè náà sì wá jí dádì ṣé náà sì jẹ́rìí báyìí dádì ṣé náà sì ṣe kíní kan ìwọ fúnra rẹ tó láyé ṣó mọ̀ tó máa yé tó wá. Ó dìgbà tí èèyàn bá mọ̀ tó máa ìgbà tẹ́mi tó mọ̀ tó máa ayé tí mo wá pé ayé tí mo wá ò gbọdọ̀ rí báyìí àwọn tí ò tiẹ̀ dá tó mi ẹ wò wọ́n ìgbà náà lèmi náà tó gbàdúrà even nígbà tó rẹ̀ mí nígbà tí mo jẹun nígbà tí mi ò jẹun nígbà tí mo gba àwẹ̀ nígbà tí mi ò gba àwẹ̀ àdúrà ni pé Olúwa ayé tèmi náà gbọ́dọ̀ gba àtúnṣe ayé mi gbọ́dọ̀ gba àtúntò Olúwa èmi náà gbọ́dọ̀ ìgbésẹ̀ tí ògo tó dá mọ́ mi mo gbọ́dọ̀ rí lò wọ́n náà mo fẹ́ kó gbàdúrà sí Ọlọ́run láàárọ̀ pé Olúwa ògo tó dá mọ́ mi ìwọ tó wà lábẹ́ ohùn ẹlòmíì ti wà láago kan òru báyìí ẹlòmíì ti wà láago 12 báyìí ẹlòmíì aago 10 ẹlòmíì aago 11 o sì wà ń bí o wá gbàdúrà o tún gbọ́dọ̀ wá mọ̀mọ́ tó ń ṣe pé Olúwa mo fẹ́ kó tún ayé mi tò oníkápàdé rẹ lónìí Olúwa mo sì ti wà ń bí Olúwa mo fẹ́ rí ọwọ́ agbára rẹ Olúwa mo fẹ́ rí ọwọ́ agbára rẹ mo fẹ́ kó tún ayé mi tò èmi mo fẹ́ kó tún ayé mi tò ó ní ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ la ó rí ọ̀pọ̀lọpọ̀ lápè díẹ̀ la ó rí ọ̀pọ̀lọpọ̀ ló wà níbi tó yẹ pé wọ́n ń sùn wọn han ọrùn báyìí
wọ́n sùn wọ́n hanrun ṣùgbọ́n nígbà tí ayé tí ẹ bá gba àtúnṣe irú wọn ni wọ́n mọ̀ wá ní ọ lára irú wọn ni wọ́n mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ ní ọ lára ṣùgbọ́n nígbà tí wọ́n ń gbàdúrà tó mọ ìtumọ̀ ayé tó wá mo tún sọ téèyàn bá tó ó dìgbà téèyàn bá tó mọ ìtumọ̀ ayé téèyàn wá òbí ó dìgbà tí òbí bá tó mọ ìtumọ̀ ọmọ tó bí kó tó lè mọ bí ó ṣe gbàdúrà àti ṣàṣeyọrí fún ọmọ tó o bá tí ì mọ ìtumọ̀ ayé tó wá ò lè ní ẹ̀mí okun àti gbàdúrà ìrẹ̀wẹ̀sì ó mọ bọ́ ọ ní tó bá gbàdúrà tó bá ti gbàdé agbede méjì ó sinmi ọ̀ǹtí tó bá mọ irú ayé tó wá pé olúwa ayé tí mo wá kọ́ ni mò ń lò yìí ayé kí n máa tọrọ eléyìí ẹ jẹ́ fún mi 5,000 ẹ jẹ́ fún mi 10,000 kó wá máa gin 10,000 ná kó máa gin 5,000 ná kó máa gin owó ná bàtà kó máa gin bàtà wọ̀ kó máa gin aṣọ wọ̀ tí tó o bá wá lè gbà ìwọ tó wà nírú ipò bẹ́ẹ̀ tó o bá lè gbàdúrà òní kí ọlọ́run àtúntò tòní kó tún ayé rẹ̀ tò a jẹ́ pé tí ì mọ irú ayé tó ń wá ayé tó dáa sí ni ṣùgbọ́n ogun pọ̀ tẹ́ bá ń gbọ́ àwọn àfòmọ́ ẹmọ tó ń pè ní àfòmọ́ àwọn tó bá wà lóko tí ọ̀pẹ bá hù ẹ rí i pé àwọn ewé kan máa ń fò bọ́ ọ̀pẹ wọ́n máa bọ́pẹ lọ sókè àwọn nǹkan tí wọ́n ń pè ní àfòmọ́ nìyẹn wá wo àwọn àfòmọ́ tí wọ́n tó fòmọ́ wọ àfòmọ́ látara nídìílé bàbá àfòmọ́ ní tìdílé ìyá àfòmọ́ láàárín ọ̀rẹ́ àfòmọ́ tó kàn pàdé lójú ọ̀nà àfòmọ́ tó pàdé níbi iṣẹ́ wọ́n wá sọ̀rọ̀ àwọn dogun bó o sì lè dá wọn já ẹwà àfòmọ́ yìí bó bá ń bọ̀ pẹ́ dàgbà ṣe ọ̀pẹ lè já fún rẹ̀ àfìgbà tí olóko bá débẹ̀ tó wò pé àwọn àfòmọ́ yìí ò ní jẹ́ kọ́pẹ́ iṣu ẹ̀yìn gidi wọ́n wàá mú àdá wọ́n máa fi gé àwọn àfòmọ́ yìí dànù wọ́n yà sọ fún ọlọ́run láàárọ̀ ìgbé olúwa gbogbo àfòmọ́ tí ò jẹ́ kógo mi ó yọ gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó yẹ kí n ti máa ṣe fún ìyá àti bàbá mi olúwa bẹ̀rẹ̀ sí gé wọn dànù ẹ̀mí mímọ́ bẹ̀rẹ̀ sí gé wọn dànù gbogbo àfòmọ́ tí ò ní ìwọ mọ̀mọ́ tó bá wà lábẹ́ orin pé gbogbo àfòmọ́ tí ò fẹ́ jẹ́ kí n jẹun ọmọ nírọ̀rùn olúwa mọ́ bá mi fọwọ́ agbára gé wọn dànù ọlọ́run àtúntò bẹ̀rẹ̀ sí tó ayé mi tò bẹ̀rẹ̀ sí tó ayé ọmọ mi tò ẹ̀mí mímọ́ bẹ̀rẹ̀ sí tó ayé mi tò bẹ̀rẹ̀ sí tó ayé ọmọ mi tò àwọn àfòmọ́ kan wà tó yẹ pé wò àwọn àfòmọ́ yìí wọn kì í jẹ́ kéèyàn sinmi wọn kì í jẹ́ kéèyàn ráàánú gbà wọn kì í jẹ́ kí afẹ́fẹ́ ayọ̀ fẹ́ lùyàn ẹ rí i pé tí àfòmọ́ yẹn bá pọ̀ lára ọ̀pẹ wọn kàn ṣe jìkìtì sára ọ̀pẹ ní àlàáfíà ò ní dé bára ọ̀pẹ yìí ò ní so èso rere kò ní bó ṣẹyìn kò ní pọ́n nítorí pé àwọn àfòmọ́ wọn fẹ́ fún pa wọn fẹ́ kó so èso rere bẹ́ẹ̀ náà sì ni ọ̀dọ́ kọ̀ọ̀kan tó wà lábẹ́ òun àfòmọ́ tí wọ́n fi sínú ayé ọ̀dọ́ mi ò ní àgbèrè àfòmọ́ tí wọ́n fi sínú ayé ọ̀dọ́ mi ò ní ọtí mímu àfòmọ́ tí wọ́n fi sínú ayé ọ̀dọ́ mi ò ní olè jíjà àfòmọ́ tí wọ́n fi sínú ayé ọ̀dọ́ mi ò ní irọ́ pípa àfòmọ́ tí wọ́n fi sínú ayé ọ̀dọ́ mi ò ní ojú kòkòrò èmi ò mọ àfòmọ́ tó jẹ́ tiẹ̀ ìwọ ni kó sọ fún ọlọ́run pé olúwa àwọn nǹkan kan ṣo báyìí ni ó wà nínú ayé èèyàn yóò sì máa gba oríṣiríṣi oore àti ìlọsíwájú dànù nínú ayé ènìyàn ẹlòmíì ọ̀dọ́ míì tó wà lábẹ́ òun ìbínú ni tiẹ̀ ìbínú yìí sì máa ń gba nǹkan rere dànù lọ́wọ́ ẹ̀ kò sì fura ẹlòmíì ojú kòkòrò ni no this boy kò wọ́ọ̀tì mi ojú kòkòrò òní ẹlòmíì àìnítẹ́lọ́rùn ó wàá sọ fọ́rọ̀ pé olúwa gbogbo àfòmọ́ tó ń bá ògo mi wọ̀ jàkadì gbogbo àfòmọ́ tí ò fẹ́ kí n jèrè ayé mi olúwa fọwọ́ agbára pín wa níyà ẹ̀mí mọ̀ gbogbo àfòmọ́ burúkú tí ò fẹ́ káyé mi ó sinmi olúwa ó yá ṣàtúntò ayé mi olúwa gbà mí lọ́wọ́ gbogbo àfòmọ́ burúkú ẹ jẹ́ á gbàdúrà dáadáa ẹ jẹ́ á sọ fún ọlọ́run pé olúwa gbogbo àfòmọ́ tí ò fẹ́ kí n sinmi ẹ̀mí mímọ́ ó yá máa bọ́wọ́ agbára pín wa níyà gbogbo àfòmọ́ tí ò fẹ́ kí bàbá àti ìyá mi jèrè mi gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yin ọ̀dọ́ àwa ńlá lónìí ọlọ́run ní a gbàdúrà káwa ọ̀dọ́ wá síwájú òun ká ké pe ọlọ́run pé olúwa gbogbo àfòmọ́ tí ò fẹ́ kí n jẹun ọmọ gbogbo àfòmọ́ tí ò fẹ́ kí bàbá àti ìyá mi jèrè mi gbogbo àfòmọ́ tó ní ayé mi lára gbogbo àfòmọ́ tó ń fa ìrìn àjò ògo mi sẹ́yìn ẹ̀yin ògo ọ̀rọ̀ ó yẹ ẹ máa pín wa níyà
ẹ máa pín wa níyà, 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 ẹ máa pín wa níyà. Ẹ gbàdúrà, ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe ọba àwọn ọba pé Olúwa, àwọn àfòmọ́ tó fòmọ́ ayé mi, tó ń fà mí padà níbi ìṣerere, ẹ̀yin ogun ọ̀run ẹ máa gé wọn dànù. Gẹ́gẹ́ bí ọ̀dọ́ láàárọ̀ yìí, Ọlọ́run ló fẹ́ tún ayé ọ̀dọ́ tò. Èmi ò wá mọ bó ṣe fẹ́ ṣe àtúntò yìí, ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run ò ní sọ̀rọ̀ kó má sọ bẹ́ẹ̀. Ẹ já sọ fún Ọlọ́run. Ẹnìkan sọ mí lánàá, ó ti apply for visa láì mọ iye ìgbà. Ó pè mí lánàá, ó ní àdádì congratulations, àwọn ti fún mi visa mi. Mo ní ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ìtọ́lọ́run sì fi hàn mí lẹ́yìn tí wọ́n fún visa yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìtọ́lọ́run fi hàn mí tó yẹ kí ó sọ fún kò fààyè lẹ̀. Èmi náà sì dákẹ́. Ó ní mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dá mi in tó ń jà lógun, àfòmọ́ tó ń jà lógun ni pé wọn kì í appreciate Ọlọ́run. Nígbà tí wọ́n bá wá nǹkan lọ́dọ̀ Ọlọ́run, wọ́n mọ̀ ṣe dáadáa, wọ́n mọ̀ ṣe dáadáa. Tí wọ́n bá ti rí tán, wọ́n kọ̀yìn sí Ọlọ́run. Wọ́n kọ̀yìn sí Ọlọ́run. Ó sì sọ ó ní Ọlọ́run ẹ̀san lòun. Ọlọ́run ẹ̀san òun ni òun. Ọlọ́run náà a máa ṣẹ̀san fún yàn. Ẹ̀san wo lọ́lọ́run ń san fún èmi àti ẹ? Kí ni tọ́lọ́run ti ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó nígbà tá a fẹ́ wọlé ìwé? Bóyá àgbà náà ló ń gbàdúrà, Olúwa jẹ́ n wọlé ìwé o, àti bá fi lè wọ yunifásitì, tí bá fi lè kàwé. Nígbà tó kàwé tán, ṣó o fi mọ Ọlọ́run? Ṣó o fi mọ Ọlọ́run? Ẹ já sọ fún Olúwa pé Olúwa, gbogbo ibi tí mo ti kùnà níwájú rẹ tó di ogun sínú ìrìn àjò mi gẹ́gẹ́ bí ọ̀dọ́, Olúwa dáríjì mi. Ẹ̀mí mọ́ dáríjì mi. Ó yá sọ fún Olúwa pé Olúwa dáríjì mi. Gbogbo ibi ìgbésẹ̀ ẹ mọ̀ nígbà ẹlòmíì nígbà tó bá wà nǹkan yóò mọ gbàdúrà, Olúwa mo fẹ́ gbà, Olúwa mo fẹ́ gbà, Olúwa. Nígbà tó bá sì gbà tán, Ọlọ́run tó ṣe fún yóò wá kọ̀yìn sí Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ rí lónìí tó jẹ́ pé ogun tó ń jà wọ́n, ogun àtẹnu ni. Especially àwa tá a wà nílùú òyìnbó. Nígbà tá a bá fẹ́ travel out, a mọ̀ bá a ṣe ń lọ ṣọ́ọ̀ṣì, oríṣiríṣi àwẹ̀, oríṣiríṣi àdúrà. Ṣùgbọ́n nígbà tá a dé lóyìnbó tán, àwa ìlàjẹ mọ́gàjí àwọn tí ń bá wọn bú ṣọ́ọ̀ṣì lónìí. Àwọn ìlàjẹ mọ́gàjí àwọn tí ń bá wọn bú wòlíì lónìí. Àwọn ìlàjẹ mọ́gàjí àwọn tí ń bá wọn bú pásítọ̀ lónìí. Wọ́n ti gbàgbé pé àwọn gba ipasẹ̀ àwọn iṣẹ́ ìránṣẹ́ yìí dé ibi táwọn ń lọ. Òun nìyẹn ṣe ń jẹ ọ̀pọ̀lọpọ̀ lónìí. Tẹ́rì pé wọ́n dé ìlú òyìnbó, ìtumọ̀ ìlú òyìnbó tí wọ́n wà gan òye wọn. Ọmọ ò fún wọn láyọ̀, ọkọ ò fún wọn láyọ̀, ìyàwó ò fún wọn láyọ̀, iṣẹ́ ò fún wọn láyọ̀, àìsàn ò fún wọn láyọ̀. Nítorí pé wọ́n ń gbà wọ́n ń fẹ́ lọ ìlú òyìnbó yìí, wọ́n ké pe Ọlọ́run pẹ̀lú ẹkún, pẹ̀lú gbogbo ẹ̀. Ọlọ́run ṣe tán fún wọn, Ọlọ́run wọn wá kọ̀yìn sí. Ìgbà náà lẹ́mọ̀ gbọ́ pé poverty ló ń jẹ́ kí wọ́n máa gbàdúrà Naija, there's no problem in Nigeria. Ṣùgbọ́n àìsàn wa jẹ́ problem fún wọn lu òyìnbó. Ó lẹ́lòmíì ṣe gbàdúrà tí ò rí ìwòsàn. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa, gẹ́gẹ́ bí ọ̀dọ́ mo ti ṣetán láti fi ayé mi fún ọ. Mo ti ṣetán láti sìn ọ́ Olúwa. Mo ti ṣetán láti tẹ̀lé ọ Olúwa. Olúwa, gẹ́gẹ́ bí ọ̀dọ́ tún ayé mi tò. Mo ń ṣèlérí fún ọ lónìí láti sìn ọ́. Mo ń ṣèlérí fún ọ láti tẹ̀lé ọ. Olúwa, ṣe àtúntò ayé mi. Nígbà tẹ́lómi bá wà tó bá wá gbàdúrà láti wá nǹkan níwájú Ọlọ́run, nígbà náà yóò pọ̀ tí mímu tì, yóò pa àgbèrè tì, yóò pa ìrédìí òru tì. Gbogbo nǹkan ni ó pa tí yóò di ẹ̀sù nígbà náà. Ṣùgbọ́n tó bá ti rí nǹkan yìí tán gẹ́gẹ́ bí ọ̀dọ́, nǹkan tó pa tì yóò wá padà síbẹ̀. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa, gbogbo ohun tó mú mi ṣìwàwù, tí o fi mú ojú àánú rẹ kúrò lára mi. Olúwa, dáríjì mi, dá àánú rẹ padà sínú ayé mi lónìí, kó o ṣàtúntò ayé mi. Ṣàtúntò ayé mi. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló wà lábẹ́ ohùn yìí lónìí tó wà nílé ọkọ tó ń sunkún. Nígbà tó pe wòlíì sọ fún ọ pé ẹni tó fẹ́ yìí má fẹ́ o, kò sọ́nà ń bẹ o. O sì fagídí o tira rẹ bọ̀bẹ̀. Ó ní ò jẹ́ kó o lè ṣe bí ọ̀dọ́ fún àwọn òbí. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa, Ọlọ́run àtúntò ni ọ́. Ó yá ṣàtúntò ayé mi. Ẹ̀mí mọ́ ṣàtúntò ayé mi. Ayérayé ṣàtúntò ayé mi. Ìgbésẹ̀ kan so téèyàn bá gbé báyìí, a máa ba ìrìn àjò ènìyàn jẹ́. Tí a bá ti gbé ìgbésẹ̀ kan, tó bá ti ṣe ẹsẹ̀ kan gbé báyìí, tí ìbá ṣe pé èèyàn bá lè ké pe Ọlọ́run dáadáa kó gbàdúrà gidigidi,
àti ṣe àtúnṣe àti rí ẹsẹ̀ gbé padà sí ojú ọ̀nà àfi tó bá súnmọ́ Ọlọ́run gidi gan tó ké pe Ọlọ́run lóhùn rárá. Ọlọ́run ṣe ní kí àwọn ọ̀dọ́, ó wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ti ṣe ẹsẹ̀ gbé, ó rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ fẹ́ gbé ìgbésẹ̀ tí ó jẹ́ pé wọ́n á kábàámọ̀. Òun lọ́lọ́run ṣe ní kí àwọn ọ̀dọ́ wá sí abẹ́ òun lónìí pé òun fẹ́ ṣe àwọn àtúntò ayé àwọn ọ̀dọ́. Èmi ò sì mọ bọ́lọ́run ṣe fẹ́ ṣe. Ó ní mo ṣe ń sọ fún wọn tó wà tó jẹ́ ọ̀dọ́ tó wà ń bí lónìí pé mo fẹ́ kó o ké pe Ọlọ́run pé Olúwa ó yá bẹ̀rẹ̀ sí ṣe àtúntò ayé mi. Ká tó wọnú ọdún tuntun yìí jẹ́ kí n rí àpẹẹrẹ rere, jẹ́ kí n rí àpẹẹrẹ pé o ti ṣe tán láti ṣe àtúntò ayé mi, jẹ́ kí n rí àpẹẹrẹ pé o ti bẹ̀rẹ̀ sí ṣe àtúntò ayé mi. Ẹ̀mí mọ́ yá bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ nínú ayé mi. Gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ bá wà lábẹ́ ohùn yìí, ẹ gbàdúrà fáwọn ọmọ yín pé Olúwa, ọ̀dọ́ lọmọ mi, Olúwa ṣe àtúntò ayé mi, Olúwa ṣe àtúntò ayé ọmọ mi, Olúwa jẹ́ kí n bẹ̀rẹ̀ sí jẹun ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ òbí ló yẹ kó ti máa jẹun wa, ṣùgbọ́n àwọn ìdíwọ́ àti ìdènà kan kò jẹ́ káwa náà ó lè ṣe gẹ́gẹ́ bí ọmọ fóbì. Ẹwẹ́ ẹlòmíì ó ṣiṣẹ́ o, ṣùgbọ́n iṣẹ́ yìí kò tí ì tó nǹkan fún rẹ̀ débi pé yóò rántí òbí, kò tí ì tó débi pé yóò rántí òbí. Òbí sì fọkànbalẹ̀ pé tí bá tiẹ̀ tọ́jú ọmọ yìí tó bá kàwé tán, ó yẹ kémi náà fẹ̀yìntì kó tiẹ̀ mọ mú nǹkan kan wá fún mi, kó tiẹ̀ mọ ṣàánú mi, kémi náà tiẹ̀ mọ fi yan gàn. Òbí ọmọ wa dẹni tí ò fóbì, òbí ò tún lè fi yan gàn. Ẹja sọ fọ́lọ́run pé Olúwa ṣàtúntò ayé ọmọ mi, ẹ̀mí mọ́ ṣàtúntò ayé mi, ayérayé ṣàtúntò ayé mi. Ẹ wo ohun tí àwọn ọ̀dọ́ dà lónìí, ẹ wo ohun tí èṣù sọ àwọn ọ̀dọ́ dà. Ó rí ẹ̀ lójúmọ́. Ẹ̀yin náà kó máa ń wà lórí Facebook, kẹ ẹ wo orí Facebook, ẹ mọ́ rí ọ̀dọ́ kan pé ẹ wò pé wọ ọlọ́ níbo ni ayé lọ yìí, níbo ni ayé lọ yìí, ibo ni kí ni èṣù fi àwọn àràwọ̀ ni èṣù fi àwọn ọ̀dọ́ dá. Olúwa jẹ́ kí ọmọ tèmi má jẹ́ kí èṣù lágbára lórí mi. Ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ òyìn gbàdúrà pé Olúwa má jẹ́ kí èṣù lágbára lórí mi. Èṣù má jẹ́ ó lágbára lórí ọmọ mi. Olúwa má jẹ́ kí èṣù ó fi ayé ọmọ mi dára tí ò dáa. Olúwa gbà mí, Olúwa gbà mí, gba ọmọ mi. Ẹ ké pe Ọlọ́run, ẹ gbàdúrà, ẹ já gbàdúrà yó. Ọlọ́run ní ká wà níwájú òun, ó sì fún wa ní àwọn sáàmù tí a ó fi gba àdúrà yìí, tí a kà sínú omi. Tá a bá ti parí àdúrà yìí, a kà wọn sáàmù yìí sínú omi. Gbogbo ọ̀dọ́ tó wà ń bí, ó lọ fi omi fọ orí rẹ̀. Ayé rẹ gbọ́dọ̀ gba àtúntò, ìṣẹ̀dá rẹ gbọ́dọ̀ gba àtúntò. Ọ̀dọ́ mi wà lábẹ́ ohùn yìí, nígbà tí ìyá ò mọ̀ tọ́mọ ìwà kékeré náà ti gbọ́ wọlé lórí Lágbájá, pẹ̀lẹ́ o ọmọ dáadáa, yóò dáa fún ọ, pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o, ọmọ Lágbájá rẹ òrórí ẹ̀ ó jọ bàbá ẹ̀. Irọ́ sì níṣẹ́ rọ́wọ́ tán gbé, ọwọ́ burúkú ni, ọwọ́ àjèjì ni. Òun ló jẹ́ kí ọ̀dọ́ mi kí ìrìn àjò rẹ̀ kó rí bó ṣe rí lónìí. Òrórí ẹ̀ orí ẹ̀ bí orí bàbá ẹ̀. Irọ́ ni o, ọwọ́ burúkú, ọwọ́ ayé. Ó yá gbàdúrà pé ọwọ́ òkùnkùn lára mi, ọwọ́ ayé nínú ìṣẹ̀dá mi, Olúwa gé dànù. Olúwa ṣe àtúntò ìṣẹ̀dá mi lónìí. Ìṣẹ̀dá mi Olúwa ṣe àtúntò rẹ̀. Ìṣẹ̀dá àwọn ọmọ mi Olúwa ṣe àtúntò rẹ̀. Ìṣẹ̀dá mi Olúwa ṣe àtúntò rẹ̀. Ìṣẹ̀dá mi Olúwa ṣe. Ẹ gbàdúrà, ìwọ ọ̀dọ́, gbàdúrà kí Ọlọ́run ṣe àtúntò ìṣẹ̀dá rẹ̀. Ìṣẹ̀dá rẹ̀ ò gbọdọ̀ jìyà mọ́. Ìṣẹ̀dá rẹ̀ ò gbọdọ̀ sun ẹkún mọ́. Ìṣẹ̀dá rẹ̀ ò gbọdọ̀ mọ ìyà mọ́. Ọlọ́run gbọdọ̀ ṣe àtúntò ìṣẹ̀dá rẹ̀. O ò gbọdọ̀ sunkún mọ́. Ìwọ ló tún wá wò ó pé jẹ́ máa to owó ìpamọ́. Mo rí àìmọye àwọn òbí ló máa ń ṣe bẹ́ẹ̀ tí ó mọ ní eléyìí mọ̀jẹ̀ náà jẹ́ fi pamọ́ fún Lágbájá, eléyìí jẹ́ fi pamọ́ fún eléyìí náà jẹ́ tó bá ti tó iye kan máa pè kó wá gbà á. Ìwọ ló tún wá fún ọmọ yìí lówó, ọmọ tó yẹ kó wá máa fún ọ. Ó yá sọ fún Olúwa pé Olúwa, ìwọ ọmọ tó wà lábẹ́ òrì, ìwọ ọ̀dọ́ náà tó wà lábẹ́ òrì, ìwọ ló mọ̀ wá wò pé jẹ́ n tún lọ́dọ̀ màmá mi, bóyá màá rí ráìsì gbà lọ́dọ̀ wọn, bóyá màá róróró gbà lọ́lé ọkọ mi lọ́dọ̀ wọn. Ayé rẹ gbọ́dọ̀ gba àtúntò lórúkọ Jésù lónìí. Ayé rẹ gbọ́dọ̀ gba àtúntò lórúkọ Jésù. Ìṣẹ̀dá rẹ gbọ́dọ̀ gba àtúntò lórúkọ Jésù. Ayé ọmọ rẹ gbọ́dọ̀ gba àtúntò, nítorí pé Ọlọ́run ní ká wá níwájú òun lónìí.
pé ká wá bá òun sọ̀rọ̀, ká wá síwájú òun lónìí. Òun fẹ́ ṣe àtúntò ayé àwọn ọ̀dọ́, gbogbo ọ̀dọ́ ìwọ tó wà lábẹ́ ohùn lónìí, ó yá ayé rẹ gba àtúntò lórúkọ Jésù. Ayé rẹ gba àtúntò. Mo súre fún ọ lórúkọ Baba, mo súre fún ọ lórúkọ Ọmọ. Ayé rẹ gba àtúntò. Gbogbo ìwọ ìyá tó ń gbàdúrà lórí ọmọ rẹ lónìí níbí, ayé ọmọ yìí bẹ̀rẹ̀ sí gba àtúntò. Níbikíbi tí ọmọ yìí wà lójú ayé ni ayé ọmọ yìí bẹ̀rẹ̀ sí gba àtúntò. Ìwọ ọmọ tó wà lábẹ́ ohùn yìí tó ń ké pe Ọlọ́run láti wákàtí lọ, ayé rẹ bẹ̀rẹ̀ sí gba àtúntò lórúkọ Jésù. Ayé rẹ bẹ̀rẹ̀ sí gba àtúntò lórúkọ Jésù. Ayé rẹ bẹ̀rẹ̀ sí gba àtúntò lórúkọ Jésù. Ayé rẹ bẹ̀rẹ̀ sí gba àtúntò. Mo pa á láṣẹ, gbogbo agbára tó lòun ní fún ayé rẹ ní àṣeyọrí, gbogbo agbára tó lòun ní fún ayé rẹ ní ààyè kó gba àtúntò, tó lòun ní fún ìṣẹ̀dá rẹ láàyè kó gba àtúntò lórúkọ Jésù. Ọ̀run sì kó agbára náà lónìí lórúkọ Jésù. Ọ̀run pín in níyà lónìí. Gbogbo àfòmọ́ tó ń fa ire rẹ sẹ́yìn, gbogbo àfòmọ́ tó ń fa ọjọ́ ayé rẹ sẹ́yìn, ìwọ ọ̀dọ́ tó lòun ní jẹ́ kó ráàánú gbà, gbogbo ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ ohùn, gbogbo ẹ̀mí kẹ́mi tó mú ọ ṣìwàwù, gbogbo ẹ̀mí kẹ́mi tó mú ọ sí ẹsẹ̀ gbé lórúkọ Jésù. Ọ̀run pín in níyà lónìí. Gbogbo ibikíbi tí ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ ohùn tó ti ṣe ẹsẹ̀ gbé lónìí, Ọlọ́run àtúntò bẹ̀rẹ̀ sí tún ayé rẹ tò. Mo gbàdúrà fún ọ lórúkọ Baba, mo gbàdúrà fún ọ ní orúkọ Ọmọ, mo gbàdúrà fún ọ ní orúkọ Ẹ̀mí Mímọ́. Gbogbo ibi tí ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ ohùn tó ti ṣe ẹsẹ̀ gbé, gbogbo ibi tí ọmọ rẹ ti ṣe ẹsẹ̀ gbé lórúkọ Jésù, Ọlọ́run àtúntò ó yá kó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ lórúkọ Jésù. Ó yá kó tún ayé rẹ tò. Ẹ̀mí Mímọ́ kó tún ayé rẹ tò lórúkọ Jésù. Nípasẹ̀ ọkọ ni, nípasẹ̀ ìyàwó fífẹ́ ni ló ti ti ẹsẹ̀ gbé lórúkọ Jésù. Ọlọ́run àtúntò kó tún ayé rẹ tò. Nípasẹ̀ iṣẹ́ ni, nípasẹ̀ ìwé tó lọ́kà. Ẹlòmíì ó yẹ kó jẹ́ dókítọ̀, ó lọ ṣe nọ́ọ̀sì. Ẹlòmíì ó yẹ kó jẹ́ nọ́ọ̀sì, ó lọ ṣe tíṣà. Ẹlòmíì ó yẹ kó jẹ́ télọ̀, ó yẹ wá lọ àkànbí télọ̀, ó sì lọ di dókítọ̀. Dókítọ̀ náà ṣe wá ṣàpèjúwe, nọ́ọ̀sì báńkà ò ṣe wá ṣàpèjúwe. Ṣùgbọ́n Ọlọ́run àtúntò ní gbogbo nǹkan lòún fẹ́ ṣe. Tó bá lè tó ayé Jábésì tò, lórúkọ Jésù, Ọlọ́run àtúntò kó tó ayé rẹ tò. Níbikíbi tó ti ń gba àdúrà yìí lónìí, Ọlọ́run àtúntò kó bẹ̀rẹ̀ sí tó ayé rẹ tò. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn ní orúkọ Jésù, Ọlọ́run àtúntò kó bẹ̀rẹ̀ sí tó ayé rẹ tò. Gbogbo ìṣẹ̀dá rẹ síwájú Ọlọ́run lónìí. Ọlọ́run torí kó ní èmi ni Ọlọ́run àtúntò, ó lóun ó ṣe àtúntò ìṣẹ̀dá àwọn ọ̀dọ́ lónìí. Gbogbo ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ ohùn tó ṣe ń ṣe àmì lónìí lórúkọ Jésù, ọ̀run bẹ̀rẹ̀ sí ṣe àtúntò ayé rẹ lórúkọ Jésù. Ọ̀run bẹ̀rẹ̀ sí ṣe àtúntò ayé rẹ. Gbogbo ìwọ ọ̀dọ́ tó jẹ́ pé àtijẹ àti mu ìnira ni, òun tọrọ ní kó tó jẹun, mo sọ lónìí lórúkọ Jésù, gbogbo ogun máa tọrọ jẹ láyé rẹ dópin. Gbogbo ogun máa tọrọ jẹ láyé rẹ dópin. Gbogbo ìwọ ọ̀dọ́ tí ọ̀rọ̀ rẹ ò tiẹ̀ yí ọmọ, ó lọ́kọ bí aláìlọ́kọ, oníyàwó bí aláìníyàwó, oníṣẹ́ bí aláìníṣẹ́, ó tajà bí aláìtajà lónìí lórúkọ Jésù. Ọ̀run ṣe àtúntò ayé rẹ. Ẹ̀mí Mímọ́ ó yá kó ṣe àtúntò ayé rẹ. Ọba àwọn ọba ó yá kó ṣe àtúntò ayé rẹ ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Ẹlòmíì ò mọ tán bá sọ pé ọ̀dọ́, ẹlòmíì ó ti wò pé àdúrà ò ní ọ̀dọ́ ló ní ìdí. Èmi ń ṣọ̀dọ́, èmi tí mo ti pé 30 40 ṣọ̀dọ̀ wa ni mi 50, mi ń ṣọ̀dọ́. Ẹ jẹ́ sọ fún yín, gbogbo wa ní ọ̀dọ́ níwájú Ọlọ́run. Ẹnìkan pè mí, ó lóun láàlá, ó wá sọ àlá yìí fún mi pé bígbà tí àwọn ọmọ kéékèèké, bí ọmọ kéékèèké, ọmọ tuntun, ọmọ tó ń ṣe ń gbé lọ́wọ́, wọ́n wà nínú ìṣòro. Ó ní lójú àlá yìí, ó ṣàrí pé òun yọ àwọn méjèèjì kúrò nínú ìṣòro yìí. Ó ní ṣùgbọ́n tó rú òun lójú ni pé òun ò lọ́mọ kékeré lọ́wọ́. Ẹ̀rín wá pa mí. Bó ṣe ń sọ àlá yìí fún mi, bẹ́ẹ̀ lọ́lọ́run fún mi ní ìtumọ̀. Ẹ̀rín wá pa mí. Mo lẹ́ẹ̀ láwọn ọmọ kéékèèké lọ́wọ́ níbẹ̀ ni. Àwọn ọmọbìnrin yín ń kọ́, àwọn méjèèjì. Ó ní yẹ̀sí lóòótọ́ ni. Mo ní ó yẹ ẹ sáàmù báyìí ẹ lọ kà á kẹ́ ẹ fi wẹ̀ fún wọn. Mo sì gbàdúrà fún un. Ó jáde lọ. Àwọn ẹ̀gbọ́n àwọn ọmọ yìí sì wà nílé. Àwọn ọmọ yìí sì lọ gbé oògùn tó jẹ́ poison. Àwọn méjèèjì sì dààmú. Ṣé wọ́n ń ṣọ̀dọ̀? Ṣé wọ́n ń ṣọmọ? Mo ní iṣẹ́ mi pé bó ti wù kí ọmọ ó tó lọ́wọ́ òbí, ọmọ sì ni. Ìbá 70 tí bá sì ní bàbá láyé, ọmọ ni mí lọ́wọ́ rẹ̀. Àwọn méjèèjì sì gbé poison. Ó ní tó ájà lójú ní lẹ́nu ni pé
anointing oil àdúrà tá a gbà bó ṣe dà á fún wọn báyìí ó ní àwọn méjèèjì ó ní wọ́n sùn ó ní ìnílé ó péjọ kẹta báyìí ó ní nǹkan kò mọ̀ ṣe wọ́n ó ní ṣe rí i pé kẹ́ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ bá ń dúpẹ́ pé mo ní ṣe rí ibi tí àlàyé sọlẹ̀ sí ṣùgbọ́n èyí lẹ́yìn ò lọ́mọ kékeré lọ́wọ́ ó ní mo ṣe ń sọ fún ọ láàárọ̀ yìí mo fẹ́ kó o gbàdúrà mọ́mọ́ ẹ gbàdúrà ọmọ yìí bá ti pé 50 ọmọ ọ̀dọ́ sì ní lọ́wọ́ yín ẹ sọ fún Olúwa pé Olúwa ó ní ọjọ́ èní ó fẹ́ ṣàtúntò òṣèdá àwọn ọ̀dọ́ Olúwa jẹ́ kí ọmọ mi náà ní ìpín rere nínú ayé àwọn tó ṣe àtúntò ayé wọn lónìí jẹ́ kí ọmọ mi ní ìpín rere ó yẹ gbàdúrà tó láti fẹ́ máa lọ ẹ wò even gan ibi tó rẹ̀ mí dé mo sọ pé bóyá 10 minutes àbí 20 minutes là ń lò kí ni lè lọ sùn ṣùgbọ́n ẹ wò àti fẹ́ lò wákàtí kan báyìí tí mo sì mọ̀ pé Ọlọ́run ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí mo sì mọ̀ pé Ọlọ́run ń ṣe àtúntò ayé àwọn kan lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo sì mọ̀ pé àwọn kan ó yin Ọlọ́run lógo kí ọdún yìí tó tán ní ìwọ̀nba ọjọ́ tó kù nú ọdún yìí àwọn ọ̀dọ́ kan wà lábẹ́ òyìn tí mo mọ̀ pé wọ́n ó yin Ọlọ́run lógo tí mo mọ̀ pé Ọlọ́run ó tún ìta ayé wọn kọ tí mo mọ̀ pé Ọlọ́run ó ṣíwé ìrántí kàn wọ́n tí mo mọ̀ pé Ọlọ́run ó nu omijé wọn nù ní orúkọ Jésù Kristi ìwọ tó wà lábẹ́ òyìn tó jẹ́ ọ̀dọ́ ìwọ ìyá ìwọ bàbá tó ń gbàdúrà nítorí ọmọ rẹ lórúkọ Jésù lónìí ọmọ rẹ bẹ̀rẹ̀ sí ní ìpín rere lórúkọ Jésù ọmọ rẹ bẹ̀rẹ̀ sí ní ìpín rere ní orúkọ Jésù ọmọ rẹ bẹ̀rẹ̀ sí ní ìpín rere ní orúkọ Jésù ọmọ rẹ bẹ̀rẹ̀ sí ní ìpín rere ìwọ tó gbàdúrà tó jẹ́ ọ̀dọ́ mo gbàdúrà fún ọ ní orúkọ Jésù Kristi olùgbàlà ó yá bẹ̀rẹ̀ sí ní ìpín rere ní orúkọ Jésù 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 bẹ̀rẹ̀ sí ní ìpín rere mo pa á láṣẹ ni mi ò dá lábàá Ọlọ́run ní òun fẹ́ ṣe àtúntò ayé àwọn ọ̀dọ́ èmi ò wá mọ ọ̀dọ́ náà èmi ò mọ bó ṣe wù kó o dàgbà tó ìwọ tó wà ń bí lónìí lórúkọ Jésù Kristi ìṣẹ̀dá rẹ gba àtúntò lọ́wọ́ ogun oṣù àti àjẹ́ lọ́wọ́ ègún ilé bàbá ègún ilé ìyá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìran lórúkọ Jésù ayé rẹ gba àtúntò ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ ohùn yìí lónìí tó ń ṣiṣẹ́ bí erin tí wọ́n jẹ́ òjẹ̀jẹ̀ ìlírí lórúkọ Jésù ayé rẹ gba àtúntò ẹlòmíì pariwo fẹ́ lọ lóyìnbó ó dé lóyìnbó gan tó bá ní ó mú $1 $2,000 jáde lákàtì kò lè rí mú jáde nítorí pé n tó yẹ kó gbàdúrà sí kò gbà lónìí lórúkọ Jésù gbogbo ìwọ tó wà lábẹ́ òwe ayé rẹ bẹ̀rẹ̀ sí gba àtúntò lórúkọ Jésù gbogbo ìwọ tó wà nílùú òyìnbó tó rí ohun rere gbéṣe látọdún tó ti wá síbẹ̀ nítorí pé ilẹ̀ ẹ̀bẹ̀ gbàbọ̀dé fún ọ ní láti òní lọ lórúkọ Jésù ilẹ̀ ìlú tó wà ó yá lórúkọ Jésù kó gba àtúntò ìṣẹ̀dá rẹ lórí ilẹ̀ yìí kó gba àtúntò gbogbo ìwọ tó wà nílùú tó wà èmi ò mọ bí tó ti ń gbọ́ ohùn mi gbogbo tá a ṣe sínú ilẹ̀ pé kó lè gbàbọ̀dé fún ọ lórúkọ Jésù ilẹ̀ gba àtúntò lónìí ayé rẹ náà gba àtúntò lónìí ó yá bẹ̀rẹ̀ sí gbé orere ṣe gbogbo ìwọ tí ègún lè jà pé ò ní gbórí ilẹ̀ nínú ìran yín wọn kì í gbórí ilẹ̀ ṣe nǹkan rere mo sọ lórúkọ Jésù lónìí Ọlọ́run àtúntò bẹ̀rẹ̀ sí tó ayé rẹ tò Ọlọ́run àtúntò bẹ̀rẹ̀ sí tó ayé rẹ tò Ọlọ́run àtúntò bẹ̀rẹ̀ sí tó ayé rẹ tò ó sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè gbogbo ìwọ tó ní ìpín nínú àdúrà yìí lónìí lórúkọ Jésù Kristi Ọlọ́run àtúntò kó bẹ̀rẹ̀ sí tó ayé rẹ tò ìwọ ọmọbìnrin tó mọ́ mú àmúbọ̀ ọkùnrin lónìí lórúkọ Jésù òpin débà lórúkọ Jésù Ọlọ́run tó ṣe àtúntò ayé rẹ ní orúkọ Jésù Ọlọ́run tó ṣe àtúntò ayé rẹ ìwọ ọmọbìnrin tó jẹ́ pé àgbèrè ni ẹ̀mí òkùnkùn fi ń gba ire dànù mọ́ ọ lọ́wọ́ lónìí lórúkọ Jésù Ọlọ́run ṣe àtúntò ayé rẹ lórúkọ Jésù ẹ̀mí yìí ó dòkú nínú ayé rẹ ó yá láti òní lọ bẹ̀rẹ̀ sí jáde lọ kó o bẹ̀rẹ̀ sí rí ohun rere gbéṣe bẹ̀rẹ̀ sí rí aláàánú mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè mo tún sọ lẹ́ẹ̀kan sí ìwọ ọmọbìnrin tó wà lábẹ́ òun tó jẹ́ àgbèrè ó ní ẹ̀mí òkùnkùn fi gba ire dà lọ́wọ́ rẹ lónìí ọ̀run ṣe àtúntò ayé rẹ lórúkọ Jésù ọ̀run ṣe àtúntò ayé rẹ ní orúkọ Jésù ọ̀run ṣe àtúntò ayé rẹ ní orúkọ Jésù ọ̀run ṣe àtúntò ayé rẹ ìwọ ọmọbìnrin tó wà lábẹ́ òun lónìí tó bá jẹ́ pé lóòótọ́ ni Ọlọ́run lòun fẹ́ bá àwọn ọ̀dọ́ pàdé lónìí tó jẹ́ pé n tó máa ń ṣe ó máa ń fẹ́ wọ́
o máa ń fẹ́ ọwọ́ nǹkan tó sì tó àwọn nǹkan tó ń jì nǹkan ìtìjú nǹkan ẹ̀gbin nǹkan tó yẹ pé tó bá gbọ́ ìwọ kó mọ̀ wò pé ṣó yẹ kí n ṣe tó bá ti ṣẹlẹ̀ tán lójú rẹ máa ń là àgbà tó bá ti di ìtìjú fún ọ lónìí lórúkọ Jésù ọ̀run ṣe àtúntò ayé rẹ mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè lónìí ọ̀run ṣe àtúntò ayé rẹ wò ó ọmọbìnrin kan wà bí mo ṣe ń gbàdúrà bí ìgbà tí wọ́n gbé nǹkan kan sí ẹ̀yìn mi pé kó orí mi ó mọ̀ ga jù báyìí lọ Ọlọ́run sì fi hàn mí pé wo ihun tí wọ́n gbé abẹ́ tí ìṣẹ̀dá ọmọbìnrin yìí wà rí lónìí lórúkọ Jésù á tú ọ sílẹ̀ lónìí gbogbo tí wọ́n fi dí gàgà ire rẹ pé ò ní ga ju bí tó wà lọ mo pa á láṣẹ lórúkọ Jésù Ọlọ́run àtúntò kó tó ayé rẹ tò lórúkọ Jésù Ọlọ́run àtúntò kó tó ayé rẹ tò lórúkọ Jésù yẹ́rí nǹkan tí Ọlọ́run fi hàn mí ó dàbí ìgbà tí wọ́n gbé nǹkan sí èèyàn báyìí pé tó bá ti fẹ́ dìde tó orí ẹ bá ti gbá nǹkan yóò dá ọ padà wálẹ̀ bẹ́ẹ̀ náà sì ni gbogbo tó ń ṣe tó bá ti fẹ́ dìde pé kí Ọlọ́run gbé ọ dìde ga sókè báyìí yóò kàn tó wálẹ̀ ni mo sọ láti òní lọ Ọlọ́run ṣe àtúntò ayé rẹ lórúkọ Jésù Ọlọ́run ṣe àtúntò ayé rẹ gbogbo ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ òyìn tó gba àdúrà ilé òní ní orúkọ Jésù ó mo pa á láṣẹ lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mọ́ ọ̀run ṣe àtúntò ayé rẹ lórúkọ Jésù ọ̀run ṣe àtúntò ayé rẹ lórúkọ Jésù ọ̀run ṣe àtúntò ayé rẹ ní orúkọ Jésù ọ̀run ṣe àtúntò ayé rẹ gbogbo ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ òyìn tó ń ṣe àmì gbogbo ibi tó ti yẹ kó o ga tí ẹ̀mí òkùnkùn ń já ọ wálẹ̀ lónìí lórúkọ Jésù àtúntò dé bá ayé rẹ ní orúkọ 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 Jésù àtúntò dé bá ayé rẹ Ọlọ́run ayérayé ọba àwọn ọba gbogbo ìwọ òbí tó wà lábẹ́ òhìn Ọlọ́run àtúntò tó máa ń tọ́ ayé ènìyàn tó bó ti wù kí wọ́n ti dá májẹ̀mú lórí ọmọ yìí pé sẹ́ẹ̀ ọmọ yìí ó sunkún lórí ẹ̀ mo sọ lórúkọ Jésù lónìí gbogbo májẹ̀mú náà ọ̀run fagilé lórúkọ Jésù gbogbo májẹ̀mú náà ọ̀run fagilé ní orúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mọ́ ọ̀run fagilé ní orúkọ Jésù Kristi Ọlọ́run alààyè ọ̀run fagilé gbogbo májẹ̀mú kí wọ́n ti wù kán bá ọmọ rẹ dá gbogbo májẹ̀mú kan ti wù kán bá ìṣẹ̀dá ìwọ ọ̀dọ́ yìí dá nítorí pé o wà níwájú Ọlọ́run lónìí Ọlọ́run àtúntò Olúwa ó yá kó bẹ̀rẹ̀ sí tó ayé rẹ tò tí Ọlọ́run bá lè gba aṣọ ìyà lára Jábésì lórúkọ Jésù aṣọ ìyà lọ́rùn ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ ohùn yìí lónìí ọ̀run bọ́ jóná lórúkọ Jésù ọ̀run bọ́ jóná ní orúkọ Jésù ọ̀run bọ́ jóná ní orúkọ Jésù mo gbàdúrà fún ọ lónìí mo súre sínú ayé rẹ ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ ọba tó pọ̀ nípa àti agbára àdàbí tí mo bá lo àṣẹ òkùnkùn àdàbí tí mo bá lo àṣẹ oṣó àti àjẹ́ àdàbí tí mo bá lo àṣẹ omi ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ Ọlọ́run ìwọ ló ní Ọlọ́run ọmọ aláṣẹ ni wà wọ́n fi àṣẹ sọ̀rọ̀ mo sì ń sọ ọ̀rọ̀ pẹ̀lú àṣẹ náà sí gbogbo ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ òwì lónìí láti wákàtí yìí lọ lórúkọ Jésù ìṣẹ̀dá rẹ kó bẹ̀rẹ̀ sí gba àtúntò lójú ayé ìṣẹ̀dá rẹ kó bẹ̀rẹ̀ sí gba àtúntò gbogbo tí wọ́n ti fi ogun ìfàyàlàyà gbà lára rẹ lórúkọ Jésù Kristi Ọlọ́run àtúntò kó bẹ̀rẹ̀ sí ṣe àtúntò rẹ̀ ìwọ tó gbé omi dání tó bá ti lo omi tó fi omi fọ ìṣẹ̀dá rẹ lórúkọ Jésù lónìí ìṣẹ̀dá rẹ ò tún gbà bọ̀dẹ̀ mọ́ lórúkọ Jésù ìṣẹ̀dá rẹ gba àtúntò 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 ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ òhìn o ti mọ̀ ọ́ ṣe wọ́n sì wá ń kọ̀dé àìmọ̀ ṣe sí ọ lórúkọ Jésù láti òní lọ òpin débá mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè láti òní lọ òpin débá ní orúkọ Jésù Kristi Ọlọ́run alààyè òpin débá gbogbo ìwọ ọ̀dọ́ Ọlọ́run náà wọ́n ṣiṣẹ́ agbára láti yẹ ikú dànù gbogbo ìwọ ọ̀dọ́ tí a ti kọ ẹ̀mí kúkúrú mọ́ lórúkọ Jésù lénìí nítorí pé o wà lábẹ́ òhìn lórúkọ Jésù ọ̀run fagilé kú òjijì nínú ayé rẹ nínú ayé ọmọ rẹ ọ̀run fagilé kú òjijì o ò tún bá wọn kú òjijì mọ́ lórúkọ Jésù ọdún tó wá wò lọ́ọ̀kàn yìí nítorí pé Ọlọ́run sọ pé ọdún ìmúlérí ṣẹ ni gbogbo ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ òhìn lórúkọ Jésù ọ̀run bẹ̀rẹ̀ sí mú ìlérí rẹ ṣẹ lórúkọ Jésù ọ̀run bẹ̀rẹ̀ sí mú ìlérí rẹ ṣẹ ní orúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́ bí a ṣe ń wọnú ọdún yìí lọ pé à ń wọnú ọdún ìmúlérí ṣẹ gbogbo ìlérí tí Ọlọ́run ti bọ́ ọ dá láti ìgbà èwe lórúkọ Jésù láti òní lọ kó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ gbogbo ìlérí tí Ọlọ́run ti bọ́ ọkọ rẹ dá gbogbo ìlérí tí Ọlọ́run ti bọ́ aya rẹ dá gbogbo ìlérí tí Ọlọ́run ti bọ́ ọmọ rẹ dá lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ gbogbo ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ òwì
tí ìyá àti bàbá rẹ ò tí ì jẹun ọmọ rí, mo sọ láti òní lọ kí wọ́n bẹ̀rẹ̀ sí jẹun ọmọ lórúkọ Jésù, kí wọ́n bẹ̀rẹ̀ sí jẹun ọmọ. Gbogbo ìwọ ọ̀dọ́ tí ò kí ń rí ọwọ́ yọ ní ìgbà tí ìyá àti bàbá bá béèrè, mo sọ lórúkọ Jésù láti òní lọ, ọ̀run àtúntò kó tó ayé rẹ tò lórúkọ Jésù. Ó yá, bó bá ti ń nawọ́ kó máa rí mú, tó bá ti ń nawọ́ kó máa rí gbà lórúkọ Jésù Kristi. Gbogbo ìwọ ọ̀dọ́ tó jẹ́ pé òbí ló wà lábẹ́ ohùn, òbí ló ń bọ́, tàbí ìwọ òbí tó jẹ́ pé wà lábẹ́ ohùn, ìwọ ló ń bọ́ ọmọ rẹ, láti òní lọ ọ̀run fòpin sí lórúkọ Jésù. O ò tún bọ́ ọmọ mọ́ lórúkọ Jésù. Bàbá àti ìyá ò tún bọ́ ọmọ ní orúkọ Jésù. Ó yá, ìwọ náà bẹ̀rẹ̀ sí gbé orere ṣe. Aláàánú kan ṣoṣo láyé rẹ nídìí tí ìtàn rẹ ó fi yí padà. Aláàánú yìí lórúkọ Jésù ó yá kó wá ọ rí ní gúúsù, níwọ̀ oòrùn, ní àríwá, ní aláàánú yìí kó wá ọ rí, olùrànlọ́wọ́ yìí kó wá ọ rí ní orúkọ Jésù Kristi. Àdúrà tí mo gbà fún ọ lónìí, ó yá lórúkọ Jésù bẹ̀rẹ̀ sí rí àpẹẹrẹ rẹ̀ lórúkọ Jésù, bẹ̀rẹ̀ sí rí àpẹẹrẹ rere ní orúkọ Jésù, bẹ̀rẹ̀ sí rí àpẹẹrẹ rere. Ìwọ ẹ̀dá alààyè tó wà lábẹ́ ohùn, ìwọ ẹ̀dá alààyè tó wà lábẹ́ ohùn, nítorí pé a ní ẹ̀dá alààyè ní ọ. Gbogbo tó ti dòkú nínú ayé rẹ, ó yá kó bẹ̀rẹ̀ sí di ààyè. Gbogbo tó ti dòkú nínú ògo rẹ, kó bẹ̀rẹ̀ sí di ààyè. Gbogbo tí o ti wá tó ò rí gbà, tó o ti nawọ́ sí tó ò rí gbà, tó o ti nawọ́ sí tó ò rí mú, láti òní lọ lórúkọ Jésù, nítorí pé ẹ̀dá alààyè ni ò tí dòkú, ó yá bẹ̀rẹ̀ sí rí gbà ní orúkọ Jésù, bẹ̀rẹ̀ sí rí gbà. Ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín. Ẹ já gbé omi wa síta, ká ṣí Bíbélì wa sí Psalm 1. Ẹ gbé omi yín síta, ẹ ṣí Bíbélì yín sí Psalm 1. Ní orúkọ Jésù Kristi olùgbàlà, yóò dára fún wa. Psalm 1. Ẹ̀yin tẹ́ ẹ bá ní Bíbélì lọ́wọ́, ẹ bá kà á tẹ̀lé mi ń bí. Ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Psalm 1. Ẹ jẹ́ ká jọ mọ̀ ká papọ̀. Orin Dáfídì orí kìíní. Ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn. Ìbùkún ni fún ọkùnrin náà tí ò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò sì jókòó ní ibùgbé àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n dídì inú rẹ̀ wà lé òfin Olúwa, àti nínú òfin rẹ̀ ló ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru. Ìwọ tó o bá kà á, bá ṣe àmín. Àmín Jésù. Àmín Jésù Kristi. Ìwé rẹ̀ kì yóò sì rẹ̀. Àmín Jésù. Àti ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Àmín Jésù Kristi. Àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Nítorí náà àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́, bẹ́ẹ̀ lé àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo. Nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo, ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé. Àmín, àmín lórúkọ Jésù. Bí Ọlọ́run ṣe sọ, ó ní ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé. Gbogbo ẹnikẹ́ni tó ń dìde ogun tì ọ́ láti òní lọ, ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ ohùn, gbogbo ẹ̀mí òkùnkùn tó ń ṣiṣẹ́ nínú ayé rẹ láti wákàtí lọ lórúkọ Jésù, kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣègbé. Gbogbo ẹ̀mí òkùnkùn tó ń ṣiṣẹ́ nínú ayé ọmọ rẹ láti wákàtí lọ lórúkọ Jésù, kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣègbé. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ ti gùn. Ẹ já sí Bíbélì wa sí Psalm 27. Psalm 27. Orin Dáfídì orí 17. Olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi, ta lè èmi ó bẹ̀rù? Olúwa ni agbára ẹ̀mí mi, àyà ta ni yóò fò mí? Nígbà tí àwọn èèyàn búburú àti àwọn ọ̀tá mi àti àwọn abínúkù mi súnmọ́ mi láti jẹ ara mi, wọ́n kọsẹ̀, wọ́n sì ṣubú. Bí ogun tilẹ̀ dúró tì mí, àyà mi kì yóò fò. Bí ó tilẹ̀ dúró sí mi, nínú èyí ni ọkàn mi yóò le. Òun kan ni èmi ń tọrọ ní ọ̀dọ̀ Olúwa, òun náà ni èmi ó máa wá kiri, kí èmi ó lè máa gbé inú ilé Olúwa ní ọjọ́ ayé mi gbogbo, kí èmi ó lè máa wẹ̀wọ̀ Olúwa, kí èmi ó sì máa fi inú dídùn wo tẹ́ḿpìlì rẹ̀. Nítorí pé ní ìgbà ìpọ́njú òun ó pa mí mọ́ ní àgọ́ rẹ̀, ní ibi ìkọ̀kọ̀ àgọ́ rẹ̀ ni yóò pa mí mọ́, yóò sì gbé mi sókè ka orí àpáta. Nígbà yìí ni orí mi yóò gbé sókè kájọ àwọn ọ̀tá mi lọ tó yí mi ká. Nítorí náà ni èmi ó ṣe rúbọ ayọ̀ nínú àgọ́ rẹ̀. Èmi ó kọrin ìyìn sí Olúwa. Gbọ́ Olúwa, nígbà tí mo bá fi ohùn mi pè, ṣàánú fún mi kí o sì dá mi lóhùn.
nígbà tí ó wí pé ẹ máa wá ojú mi, ọkàn mi wí fún ọ pé ojú rẹ Olúwa ni èmi ó máa wá. Má ṣe pa ojú rẹ mọ́ kúrò lọ́dọ̀ mi, má ṣe ìbínú sá ìránṣẹ́ rẹ tì, ṣe ìrànlọ́wọ́ mi, má fi mí sílẹ̀, bẹ́ẹ̀ ni kí o má ṣe kọ̀ mí, Ọlọ́run ìgbàlà mi. Nígbà tí bàbá àti ìyá mi kọ̀ mí sílẹ̀, nígbà náà ni Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Kọ́ mi ní ọ̀nà rẹ Olúwa, kó o sì tọ́ mi ní ọ̀nà òtítọ́ nítorí àwọn ọ̀tá mi. Má fi mí lé ìfẹ́ àwọn ọ̀tá mi lọ́wọ́, nígbà tí àwọn ẹlẹ́rìí èké dìde sí mi àti irú àwọn tí mí mi kà. Ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire Olúwa ní ilẹ̀ alààyè. Dúró de Olúwa kí o sì tújú ká, yóò sì mú ọ ní àyàlé. Mo ní dúró de Olúwa. Ògo ní Baba àti Fọ́mọ àti Fẹ́mi mọ́ pé tó alákọ̀ọ́ṣe ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Psalm 5. Psalm 5. Orin Dáfídì orí 5. Fi etí sí ọ̀rọ̀ mi, Fi etí sí ọ̀rọ̀ mi Olúwa, kíyèsí àròyé mi, fi etí sí ohùn ẹkún mi, ọba mi àti Ọlọ́run mi. Nítorí ọ̀dọ̀ rẹ ni èmi ó máa gbàdúrà sí. Ohùn mi ni ìwọ ó gbọ́ ní òwúrọ̀. Olúwa, ní òwúrọ̀ ni èmi ó máa gbàdúrà mi sí ọ, èmi ó sì máa wòkè. Nítorí tí ìwọ kì í ṣe Ọlọ́run tó ṣe inú dídùn sí ìwà búburú, bẹ́ẹ̀ ni ibi kò lè bá ọ gbé. Àwọn agbéraga kì yóò dúró níwájú rẹ. Ìwọ kórìíra gbogbo àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀, ìwọ pa àwọn tí ń ṣe èké run. Olúwa yóò kórìíra àwọn ẹni ẹ̀jẹ̀ àti ẹni ẹ̀tàn. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi ó wá sínú ilé rẹ ní ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ. Nínú ẹ̀rù rẹ ni èmi ó tẹríba sí ìhà tẹ́ḿpìlì mímọ́ rẹ. Tọ́ mi Olúwa nínú òdodo rẹ, nítorí àwọn ọ̀tá mi mú ọ̀nà rẹ tó tààrà níwájú mi. Nítorí òtítọ́ kan kò sí ní ẹnu ẹnikẹ́ni wọn. Ìkàkíkà ní ìhà inú wọn. Isà òkú tí ó ṣí sílẹ̀ fún ní ọkọ wọn. Ahọ́n wọn ni wọ́n fi ń pọ́nni. Ìwọ dá wọn lẹ́bi, kí wọn kí ó ti mọ ipa ìmọ̀ ara wọn ṣubú. Já wọn kúrò nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrékọjá wọn, nítorí wọ́n ti ṣọ̀tẹ̀ sí ọ. Nígbà náà ni àwọn tí ó yọ̀ wọ́n máa hó fún ayọ̀, nítorí ìwọ ó dáàbò bò wọ́n. Àti àwọn tí ó pe orúkọ rẹ pẹ̀lú yóò máa yọ̀ nínú rẹ, nítorí ìwọ Olúwa ni yóò bùkún fún olódodo. Ojú rere ni ìwọ fi yíká bí àṣà. Ògo ní Baba àti Fọ́mọ àti Fẹ́mi mọ́ pé tó alákọ̀ọ́ṣe ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Psalm 20. Psalm 20. Orin Dáfídì orí 20. Kí Olúwa kí ó gbóhùn rẹ. Kí Olúwa kí ó gbóhùn mi ọjọ́ ìpọ́njú. Orúkọ Ọlọ́run Jákọ́bù kí ó dáàbò bò mí. Kó rán ìrànlọ́wọ́ sí wa láti ibi mímọ́ wá. Kó sì tì wá lẹ́yìn láti Síónì wá. Kó rántí ẹbọ rẹ wa gbogbo. Kó sì gba ẹbọ sísun wa. Kí ó fi fún wa gẹ́gẹ́ bí ti inú wa. Kó sì mú gbogbo ìmọ̀ wa ṣẹ. Àwa ó máa kọrin ayọ̀ ìgbàlà rẹ̀. Àti orúkọ Ọlọ́run wa ni àwa ó fi ọ̀pá kó wa dé ilẹ̀. Kí Olúwa kí ó mú gbogbo ìbéèrè wa ṣẹ. Nígbà inú tó mọ̀ pé Olúwa gba ẹni òróró rẹ̀ là, yóò gbọ́ láti ọ̀run wá nípa ọwọ́ agbára ìgbàlà. Àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn lé ẹṣin, ṣùgbọ́n àwa rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Wọ́n wólẹ̀, wọ́n sì ṣubú, ṣùgbọ́n àwa dìde, àwa dúró ṣinṣin. Gbani Olúwa, kí ọba kí ó gbọ́ nígbà tí àwa bá kígbe pé. Ògo ní Baba àti Fọ́mọ àti Fẹ́mi mọ́ bí ó tó alákọ̀ọ́ṣe ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Psalm 30. Psalm 30. Psalm 30. Orin Dáfídì orí 30. Èmi ò kó kìkì rẹ. Èmi ò kó kìkì rẹ, Olúwa. Nítorí ìwọ ló gbé mi lékè. Níwọ ló gbé mi lékè. Tí ìwọ kò sì jẹ́ kí àwọn ọ̀tá mi yọ̀ mí. Olúwa Ọlọ́run mi, èmi kígbe pè ọ́. Ìwọ sì ti mú mi lára dá. Olúwa, ìwọ ti yọ ọkàn mi jáde kúrò nínú isà òkú. Ìwọ ó sì pa mí mọ́ láàyè, kí èmi kí ó má bàa lọ sí inú ihò. Kọrin sí Olúwa, ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́. Kí ẹ sì máa dúpẹ́ ní ìrántí ìwà mímọ́ rẹ̀. Nítorí pé ní ìṣẹ́jú kan ní ìbínú rẹ̀ pẹ́,
ní ojú rere ní ìyè gbé wà. Bí ẹkún pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Àti nínú àlàáfíà mi, ipò mi kì yóò padà láéláé. Olúwa, nípa ojú rere rẹ, ìwọ ti mú òkè mi dúró ṣinṣin. Nígbà tí ìwọ pa ojú rẹ mọ́, ẹnu yọ̀ mí. Èmi kígbe pè ọ́, Olúwa, àti sí Olúwa lé èmi ń bẹ̀bẹ̀ gidigidi. Èrè kí ni ó wà ní ẹ̀jẹ̀ mi nígbà tí mo bá lọ sínú ihò? Erùpẹ̀ ilẹ̀ ni yóò wá yìn ọ́ bí? Òun ni yóò máa sọ̀rọ̀ òtítọ́ rẹ bí? Gbọ́, Olúwa, kí o sì ṣàánú fún mi. Olúwa, ìwọ máa ṣe olùrànlọ́wọ́ mi. Ìwọ ti sọ ìkáàánú mi di ìtìjú fún mi. Ìwọ ti bọ́ aṣọ ọ̀fọ̀ mi kúrò. Ìwọ sì fi ayọ̀ dì mí ní àmùrè. Nítorí ìdí èyí ni kí ògo mi kí ó lè máa kọrin sí ọ. Kí o má sì ṣe dákẹ́, Olúwa Ọlọ́run mi. Èmi yóò máa fìyìn fún ọ láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa Ọlọ́run ayérayé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára. Nítorí pé o ní ká wá síwájú rẹ lónìí, a sì ti wà níwájú rẹ. Ó ló fẹ́ ṣe àtúntò ayé àwa ọ̀dọ́. Lónìí lórúkọ Jésù, jẹ́ kí ayé wa gba àtúntò. Gbogbo ọ̀dọ́ kọ̀ọ̀kan tó wà lábẹ́ òwú yìí tí wọ́n bá ti lo omi, jẹ́ kí wọ́n rí ọwọ́ agbára Ọlọ́run. Gbogbo ìyá tó wà lábẹ́ òwú yìí tó ń gbàdúrà lórí torí tọmọ wọn tó bá ti lo omi, jẹ́ wọ́n rí ọwọ́ Ọlọ́run. Ọlọ́run àtúntò kó tó ayé ẹnì kọ̀ọ̀kan wa tò. Gbogbo ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ òwú yìí tá ti ro ikú sí nínú ọdún yìí lórúkọ Jésù, ọ̀run kó dáàbò bò, ọ̀run kó yẹ ikú náà dànù. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ìwọ ọ̀dọ́ tí ò kí rí ọwọ́ yọ lápò, tó kí rí owó ná, tó kí rí iṣẹ́ ṣe, gbogbo ìwọ ọ̀dọ́ tó lọ́kọ, tó láya, tó wà lábẹ́ òwú yìí lórúkọ Jésù, ilẹ̀kùn àánú kó ṣí fún ọ, ilẹ̀kùn ojú rere kó ṣí fún ọ. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, tá bá rí ọ̀dọ́kọ́dọ́ tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn lórúkọ Jésù, ọ̀run kó lo omi láti wò ọ́ sàn, ọ̀run kó mú ọ lára dá. Lẹ́yìn àdúrà yìí, gbogbo ọ̀dọ́ tó wà lábẹ́ òwú yìí kó bẹ̀rẹ̀ sí jẹ́rìí sí agbára Ọlọ́run, kí ìyanu kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀ àti oore ọ̀fẹ́ rẹ̀ nínú ayé wa, pé Olúwa o ṣé o, ẹ̀mí mọ́ o ṣé o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ pé Ọlọ́run àánú o ṣé o, Olúwa o ṣé o. A dúpẹ́ o fún àtúntò ayé wa tó ṣe lónìí lórúkọ Jésù. Ìrìn àjò rẹ bẹ̀rẹ̀ sí tọ́ láti òní lọ. Bẹ̀rẹ̀ sí rí ọwọ́ Ọlọ́run nínú ayé rẹ. Bẹ̀rẹ̀ sí rí ojú rere Ọlọ́run nínú ayé rẹ o. Gbogbo ibikíbi tí o bá lọ láti òní lọ, máa rí ojú rere Ọlọ́run, máa rí ojú rere ènìyàn. Gbogbo ìwọ ìyá tó gbàdúrà fún ọmọ rẹ lónìí, ojú rere Ọlọ́run àti ènìyàn máa rí. Omi yìí, omi tá a gbàdúrà sí, gbogbo àwa ọ̀dọ́ tá a wà níbí, a ó fi omi, a ó fi wẹ̀, a ó fi omi wẹ̀, a ó sì mu nínú ẹ̀. Lẹ́yìn tá a bá ti fi wẹ̀ tán tá a mu nínú ẹ̀, èyí tó bá wá kù, a ó wá dà sí orí wa. Dà sí orí, jẹ́ kó gbẹ mọ́ orí ẹ̀, má nù, yóò dára fún wa lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin ìyá tẹ́ wà lábẹ́ òwú yìí, tẹ́ bá ti lo omi, ẹ máa dárúkọ àwọn ọmọ yín pé lágbájá ìwọ ọmọ mi, gbogbo ohun tó wà nínú ayé ẹ tó ní ìdí àtúntò, ó yá kó gba àtúntò. Gbogbo ohun tó wà nínú ayé ìwọ lágbájá ọmọ mi, láti òní lọ bẹ̀rẹ̀ sí gba àtúntò. Gbogbo ìwọ ọmọ náà tó wà lábẹ́ òwú yìí, gbogbo tó wà, ó sọ fún Ọlọ́run, gbogbo tó wà nínú ayé mi tó ní ìdí àtúntò, láti òní lọ bí mo ṣe mu omi, jẹ́ kó bẹ̀rẹ̀ sí gba àtúntò. Gbogbo tó fẹ́ àtúntò lórí iṣẹ́ mi, jẹ́ kó bẹ̀rẹ̀ sí gba àtúntò. Ó sì rí ọwọ́ agbára Ọlọ́run. Ẹ wò ó nínú ìtókù kọ́dọ̀ ìparí, ẹlẹ́nìkan pè mí lánàá pé dádì wọ́n ti fún òun ní físà òun o, wọ́n ti fún òun ní Canada físà òun o. Òun bọ́ lọ́wọ́ ìdààmú àti ìfòòró Nàìjíríà lórúkọ Jésù. Ìwọ náà bọ́ lọ́wọ́ ogun, ọmọ rẹ bọ́ lọ́wọ́ ogun, ọmọ rẹ bọ́ lọ́wọ́ ìjì lórúkọ Jésù. Gbogbo ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ òwú yìí, gbogbo ohun tó béèrè lónìí, ọ̀run yóò fún ọ. Gbogbo ohun tó rántí béèrè, ọ̀run yóò tọ́lọ́run rí pé ó yọ, yóò fún ọ lórúkọ Jésù. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run, ẹ jẹ́ á máa gbàdúrà o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé 30 days fasting and prayer wa ó ń bọ̀, ó ti dé tòsí. Ẹ̀yin náà ẹ múra sílẹ̀ lórúkọ Jésù. A ó bẹ̀rẹ̀ ní on the 21. Ẹ̀yin náà invite àwọn èèyàn, ẹ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run. Ẹ sọ fún wọn, wòlíì yàtọ̀ sí wòlíì. Oríṣiríṣi wòlíì ló pọ̀ lóòótọ́, ṣùgbọ́n lórí òkè àánú ìtúsílẹ̀, ẹ̀yin náà kó ti mọ̀, ẹnu ẹ ló máa fi gbàdúrà. Ọlọ́run ó sì fi àṣẹ sí i, ó sì rí ọwọ́ Ọlọ́run lórúkọ Jésù. Ẹ wò mọ̀mọ́ kan, ọmọ ẹ̀ ó ní físà ọmọ àwọn,
ó ti due this month ló due ẹni tó yẹ kó renew ẹ̀ ó sì ti travel wọ́n pé wọ́n àrí wọn ṣẹ̀mọ̀ mo kàn ń rẹ́rìn ọlọ́run ní kí n wá sínú bíi kí n nà gbalaja kí n sì béèrè lórí ọmọ ẹ̀ kí n bẹ̀bẹ̀ lórí ẹ̀ mo sì ṣe bẹ́ẹ̀ lánàá nígbà tó di alẹ́ àná ẹ gbọ́ testimony ẹ̀ lágbára ọlọ́run lọ́jọ́ ní ọjọ́ tá a bá bẹ̀rẹ̀ program ọjọ́ Monday wọ́n ń dádì wọ́n ti renew ẹ̀ o mo dúpẹ́ o kọ́lọ́wọ́ bá ń gbàdúrà kí gbogbo ìtókù já sí ayọ̀ wọ́n renew ẹ̀ ní December ìtókù lágbára ọlọ́run tóbi lọ́ba ó sì ń gbọ́ àdúrà ṣùgbọ́n àwa la pé bó ṣe yẹ ká pè é gbogbo àwọn tá à ń ṣe dákúdájí nínú àdúrà ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ẹni tó ń ṣe dákúdájí ò kì í rèrè jẹ lọ́dọ̀ Ọlọ́run fẹ́ ó ní ọlọ́kàn dúró ṣinṣin ẹni tó dúró ṣinṣin òun lọ́lọ́run máa ń bẹ̀ wò ẹlòmíì nítorí pé àwọn wòlíì èké kan wà wọ́n máa ń dáná ẹ má wọ́rí màmá Ọlọ́run ó ṣe àgbà ẹ bẹ Ọlọ́run ṣé ó ti bẹ Ọlọ́run fún ayé ara tiẹ̀ fúnra ẹ̀ ní má jẹ́ wọ́n dáná fún yín mọ́ torí olè tí wọ́n fẹ́ já owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín náà máa ń ṣe ń dáná bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wòlíì tó bá sọ fún ọ pé òun ò bọ̀ ṣe ó ń tàn ọ́ ni kò sí tí ó bọ̀ ṣe Jésù nìkan ló lè bá àyàn ṣe ó ní ẹ ṣe máa ń rí pé lórí òkè àánú ìtúsílẹ̀ ìtọ́lọ́run sì fi pè mí kò gbà kí n parọ́ ó ní mo ṣe yọ owó kúrò lọ́rọ̀ mi ẹni tó bá ìpè mí bá yé ẹ rí i pé mo yọ owó mi ò lè ẹ́bà sọ fún yàn pé sọ̀dá mẹ́wàá àbí sọ́fìrìn mo yọ kúrò nínú pè mí ni Olúwa iṣẹ́ mi má jẹ́ ó dòkú jẹ́ kí iṣẹ́ mi tó mi jẹ so kí n lè sòótọ́ kí n lè wàásù òtítọ́ torí iṣẹ́ ìránṣẹ́ mi ń ṣe fún prosperity nìkan pẹ̀lú ìjọba ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run sì ti fi owó sọ̀jọba ọ̀run nù lónìí ẹ rí i pé wọn lè wàásù ìjọba ọ̀run tó lọ ti mọ̀ páwọn èèyàn máa sá ìwọ tó bá fẹ́ sá tó bá ti ń gbọ́ pé mò ń wàásù ìjọba ọ̀run tó bá fẹ́ sá máa sá lọ nígbò bá jọjọ́ tá a bá débẹ̀ wọ́n pè ọ́ pé o sì gbọ́ lọ́jọ́ báyìí tọmọkùnrin yìí sọ o sì sá lórúkọ Jésù ó ní ẹ wá ìjọba ọ̀run náà a ó sì fi gbogbo èyí tó kù a ó fi kún fún yín ẹ wò mí lónìí kí lọ́lọ́run ò fi kún fún mi kò sí tí mo fẹ́ tí mi ò ní kò sí nǹkan náà tí mo fẹ́ tọ́lọ́run ò fún mi torí ó rí i pé mò ń sin ohun tọkàntọkàn ìwọ náà sin tọkàntọkàn sin tinútinú rẹ mọ́ sin nítorí pé mo fẹ́ nǹkan mọ́ wá sórí òkè àánú nítorí pé dáàdì ti ní a máa gbàdúrà wá sórí òkè àánú pé torí mo bẹ̀rù Ọlọ́run mo bẹ̀rù Jésù Kristi ìgbà náà ni ó ṣíwé ìrántí kàn ọ́ mo sọ nígbà tí mo ti gba Jésù láàrin ọdún méjì tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí ìwé ìrántí tí Ọlọ́run ti ṣí kàn mí kò sí ìṣirú ẹ̀ rí láti ọjọ́ tí mo ti dé ìlú òyìnbó tí mo ti délé ayé Ọlọ́run ṣíwé ìrántí kàn mí gan láàrin ọdún méjì tó rí pé mo sin òun bí mo bóun ṣe fẹ́ ìwọ náà sìn 30 days fasting and prayer fi ọkàn rẹ jìn pé mo fẹ́ sìn ọ́ Olúwa mo fẹ́ rí ọwọ́ rẹ mo fẹ́ fi tinútinú mi sìn ọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá nítorí ti Ọlọ́run ṣe rí o bá ń gbàdúrà sómi tó ń gbàdúrà sóṣẹ tọ́lọ́run bá rí i pé o ò fi tinútinú sìn òun yóò kàn máa wù ọ́ ni pé o kàn ń wẹ omi lásán Ọlọ́run fẹ́ o ní ẹni tó ní ìrètí àti ẹni tó ní ìgbàgbọ́ ìrètí àti ìgbàgbọ́ Ọlọ́run fẹ́ wọn ẹ rí i pé nínú Bíbélì kò síbi tó ti sọ̀rọ̀ tí ò ní sọ nípa ìrètí àti ìgbàgbọ́ méjì sì ni Sátánì máa ń wọ̀jàkadì pẹ̀lú ọmọ Ọlọ́run yóò kọ́kọ́ gba ìrètí lọ́wọ́ rẹ yóò gba ìgbàgbọ́ lọ́wọ́ rẹ yóò máa wá fi ẹ̀tàn oríṣiríṣi ẹ̀tàn yóò máa fi tàn ọ́ ó lè jẹ́ tó gbọ́ lẹ́nu wòlíì ní Sátánì ó lọ orí pé tó ń sọ ìwọ ní báwí o ìwọ ní fi ọgbọ́n báwí o wòlíì tí ẹlòmíì gan tó bá pè mí màá ní kí la jọ sọ mi ìrántí mọ́ rán mi létí nǹkan tá a jọ sọ torí ibi tó ti sọ ni mo ti gbàgbé àfi tí n bá kọ́lẹ̀ ẹ wò torí ẹ̀ ní dáyàrí mi ní gbogbo many people tí mo máa ń pray fún inú dáyàrí ni mo máa ń kọ sí nìkan ni jẹ́ kí n gbàgbé ṣùgbọ́n pé tó bá mi sọ lẹ́nu àbí o send first message kí n tó bó ṣe gbọ́ tán tí mo ti ṣe tí mo fẹ́ ṣe lórí ẹ̀ mo ti gbàgbé
torí mélòó mo fẹ́ kó sínú ọpọlọ olómú pásọ̀ mi àwọn wòlíì mi tán collapse tí wọ́n kú because gbogbo nǹkan wọ́n gbé sínú ọpọlọ wọn wọ́n fún ọpọlọ wọn ní freedom torí ẹni tí tó bá mi ti bá fẹ́ rántí màá kọ́lẹ̀ ìtí ìbá fẹ́ rántí ó ti lọ nìyẹn ó ti lọ ìyàwó mi mọ̀ gbogbo nǹkan ó ní mo hand over fún tó bá fẹ́ ṣe lè lọ ṣe tọ̀hún lọ ṣe bí ìfẹ́ fi anything sínú brain mi so tí máa ń wàásù mọ́ rò pé àbí tí mo bá dádì sọ náà fi mí wàásù no n tí Ọlọ́run fẹ́ kí n sọ ni mò ń sọ. mo máa ń sọ anything owó náà o afẹ́ bíìlì o gbá o wọ́n ní ọlọ́mọ yanjú ẹ̀ báwo ni ìfẹ́ fi anything sọ́pọlọ mi n tí mo fẹ́ fi sọ́pọlọ mi ni iṣẹ́ ìránṣẹ́ mi àti iṣẹ́ mi ó tán. so tí máa ń wàásù mo rò pé dáàdì fi mí wàásù ibi tẹ́ẹ̀tì mọ̀ pé mi ò fẹ́ nìkan kan wàásù nígbà tá a bá ríra lójú korojú tí máa ń wàásù ẹ̀rí pẹ́ lómìn gan tí mi ò tiẹ̀ sọ̀rọ̀ pé ẹ̀mí mímọ́ kàn balẹ̀ yóò sì mọ sọ̀rọ̀ fúnra ẹ̀ agbára Ọlọ́run ni yóò mọ sọ̀rọ̀ fúnra ẹ̀ ó dára fún wa lórúkọ Jésù gbogbo àwọn ọ̀dọ́ ẹjá kíra wa kú oríire ò tó rọ́dọ̀ lèmi náà o ẹjá kíra wa kú oríire pé Olúwa ó ṣe o pé Ọlọ́run náà wọ́n ṣàtúntò ayé wa ó sì ti bẹ̀rẹ̀ lórúkọ Jésù èyí tó sì ti bẹ̀rẹ̀ nínú ayé ìwọ màmá àti ìwọ ọ̀dọ́ tó wà lábẹ́ òwe lórúkọ Jésù nǹkan náà ò ní bàjẹ́ lórúkọ Jésù ẹ̀mí òkùnkùn ò ní bà nǹkan náà jẹ́ lórúkọ Jésù Kristi olùgbàlà ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ṣe ti gbọ́ yóò dára fún wa ọdún tá a tún fẹ́ mí ẹ rí pé ọdún yìí Ọlọ́run ní ọdún àṣepé ni ẹ wo àdúrà àwọn testimony lábẹ́ ìránṣẹ́ lọ́dún yìí ẹ wo iye ọmọ tọ́lọ́run fún wa àwọn kan sì tún wà ń pò lóyún ẹ wo iye àwọn tó lọ ìlú èyìnbó ẹ wo iye ẹ̀yin tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí kọ́lé nínú ọdún tó fẹ́ tán yìí nínú ọdún yìí ni Ọlọ́run lọ́dún àṣepé kò sì tí ì parí ìwọ̀nba ọjọ́ tó kù yìí ìwọ náà ó sì lẹ́rìí lórúkọ Jésù ìwọ náà ó nípìn nínú ẹ̀ lórúkọ Jésù ọdún tó tún wá ń bọ̀ ó tún ti fún wa o pé ọdún ìmúléríṣẹ gbogbo ìlérí tá a kọ mọ́ wa Ọlọ́run lòun ó mú ṣẹ ìwọ náà bó ló ṣe fẹ́ sìn lọ́dún tó ń bọ̀ yìí tí ẹ wò pé Olúwa fi ọdún tó kọjá ọdún tó tán lọ fi kó gbogbo ẹ̀ṣẹ̀ mi lọ fi kó gbogbo àìsìn ọ lọ ọdún tó wá ń bọ̀ yìí mo fẹ́ rìn ní ọ̀nà tó tọ́ níwájú rẹ mo fẹ́ bọ́ ìrìn àjò tó tọ́ kó wá wò bóyá Ọlọ́run ó mú lè ríṣẹ bóyá kò ní mú ṣẹ yóò mú ṣẹ lórúkọ Jésù Kristi a ó sì ra àánú gbà ẹ lọ lo omi yín báyìí o lágbára Ọlọ́run Monday gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ mọ bí ìpè mi ṣe jẹ́ ẹ sọ fún wọn kí wọ́n máa bọ̀ ìdí tí mo ṣe máa ń sọ òtítọ́ ọjọ́ Monday lẹ́gbọ̀ọ́ ìdí tí mo ṣe máa ń sọ pé mi ò fẹ́ owó mọ̀ fún mi lówó ọjọ́ Monday lẹ́gbọ̀ọ́ ìdí tí mi ṣe dẹ́lòmíì lóhùn tó bá pè mí pé ẹ gbàdúrà fún mi ẹ gbọ́ lọ́jọ́ Monday torí lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá pè mí tí mo rí pé ẹlẹ́tàn ni ọ́ mi ní dá ọ lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ tí máa ń gbàdúrà fẹ́ lòmíì Ọlọ́run mọ̀ sọ fún mi pé ó fẹ́ gbọ́ mẹ́sẹ̀gì ni o ò gbọ́dọ̀ sọ mẹ́sẹ̀gì gbàdúrà sómi lásán fún pé kó lọ lò tàbí sọ fún pé kó lọ gẹ́ẹ̀tì àná tí wọn kó pè ọkọ̀ gbàdúrà sí ẹlòmíì ò ní gbàgbọ́ kò ní pè mọ́ ẹni ó sì pa mí. gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ ní Monday lórúkọ Jésù Kristi tí bá sọ fún pé Àìsáyà 45 bá Àìsáyà 45 ṣe jẹ́ gbogbo ẹ̀ Ọlọ́run ní àìmọ̀tún ìdí ìpè ó ní ẹlòmíì ò ṣe rí ọwọ́ Ọlọ́run bí kí n lọ explain bí ìpè mi ṣe jẹ́ mo máa ń sọ fọ́lọ́run pé Olúwa mo fẹ́ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó yàtọ̀ mo fẹ́ yàtọ̀ mo sì fẹ́ kó darí mi bí mo ṣe fẹ́ yàtọ̀ bẹ́ẹ̀ ló sì ṣe ń darí mi ọ̀pọ̀lọpọ̀ la pè kérò pọ̀ rẹpẹtẹ kọ́ la fẹ́ kérò àchífù jọba ọ̀run la fẹ́ in tó wálé ayé wá ṣe kó àchífù ẹ̀ la fẹ́ àfẹ́ èrò tí mo parọ́ tẹ́yìn ó sì hàn kí dáàdì ìparọ́ ẹ̀ máa ní dáàdì go on son dáàdì speak on ìfẹ́
èrò tí mo fẹ́, èrò tí ó jẹ́ pé ńgbà tá a bá wàásù ìwọ gan mọ̀ pé lóòótọ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run wà nù ayé rẹ. Nígbà tó darapọ̀ mọ́ òkè àánú ìtúsílẹ̀, nǹkan kan yí padà, ìwà kan wà tó ń hù tẹ́lẹ̀ tó dúrọ̀pù. Yóò dára fún wa lórúkọ Jésù, a ó sì rí àánú gbà. Ẹni tí òye rẹ̀ bá yé òun nìkan, ẹni tí òye iṣẹ́ ìránṣẹ́ yìí bá yé òun nìkan, irú wọn ẹ lè rí láéláé kí wọ́n sọ pé àwọn ń lọ. Torí tán bá ní ìmísí Ọlọ́run, tán bá wà níbí, wọ́n mọ̀ pé lóòótọ́ ìmísí Ọlọ́run wà níbí, wọn ò ní lọ. Ṣùgbọ́n àwọn tó jẹ́ pé mírèkù ni mo fẹ́, ẹ lè rí wọn kí wọ́n pẹ́ bí láéláé. Mo fẹ́ àwọn quick miracle, kí n sọ fún wọn pé ó yá, ẹ rẹ̀ ẹran, tẹ bá ti rẹ̀ ẹran, ẹ ra pẹ́pẹ́yẹ, tẹ bá ti ra pẹ́pẹ́yẹ tán, ẹ wà lọ ra ọṣẹ, ẹ fún mi níjọ́ 7, màá post ẹ̀ sí yín. Irú wọn ẹ rí wọn pọ̀ nbí. Tàbí kí n mú epo pupa, kí n rọ́ sórí candle, kí n gbé gbogbo ẹ̀, kí n wá máa ṣe yàmàyàmá, kí n máa ṣe tọ́lọ́run lòdì sí. Kí n gbẹ́bọ dání, kí n lọ ìgóríta 3. Ìgóríta wà ń bí náà, inú igbó wà ń bí tí mo lè lọ ń bí. Kí n á lọ, kí n máa ṣoríṣiríṣi tọ́lọ́run lòdì sí. Ẹ rí tí wọ́n mọ̀ ní daddy please pray for us, daddy please pray for me. Wọ́n ti ti ẹnu wọn lágàdá àgòdò, àwọn ò lè dágbàdúrà. Yóò dára fún yín lórúkọ Jésù, ẹ̀yin ọmọ Ọlọ́run. Àjọṣe happy new year ní lórúkọ Jésù. Ó dàárọ̀, ẹ lọ sùn, ẹ lọ lo omi yín kẹ́ tó sùn o, ẹ má gbé kalẹ̀ ẹjọ́ bó jẹ́ kẹ́ tí ẹ mú nínú ẹ̀, ẹ rí pé ẹ ṣe bẹ́ẹ̀ lénìí kẹ́ tó lọ sùn. Yóò dára fún yín lórúkọ Jésù, ẹ ó sì rí àánú gbà o. Àánú tẹ́ ti rí gbà kò ní bọ́ ọmọ yín lọ́wọ́ o. Wọ́n pàdé ní ọjọ́ Monday ní aago 10 alẹ́ Nigerian time. Lẹ́yìn program Monday, a bẹ̀rẹ̀ 30 days fasting and prayer wa 10 p.m. Nigerian time ni. Ìwọ náà mú ọ̀rẹ́ rẹ kan pé ó yá máa bọ̀. Ọ̀rẹ́ mi join. Gbogbo àwọn táwa lóyìnbó, ẹ̀yin náà ará Nàìjíríà, okay, má wọrí, ṣe data, màá máa ra data fún ọ. Bóyá ìwọ náà fẹ́ fi yẹn, kó tiẹ̀ fi yẹn serve Ọlọ́run fún 30 days. Okay, I will buy data for you. Join us. Yóò dára fún wa lórúkọ Jésù, a ó sì rí àánú gbà. Ó dàárọ̀ ẹjá sórí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá a gbé nísinsìnyí àti títí láéláé. Àmín, àmín, àmín. God bless you ma, God bless you sir, God bless you youth. Àwa ọ̀dọ́, yóò dára fún wa, ó dàárọ̀.